bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ, bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ, bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ, ara mi yóò yá gágá, ara mi yóò yá gágá. I want us to know that, as I told us, as we are hearing the news that is moving in society, in the world today, his end is getting to near. Fún àwa tí a jẹ́ Yorùbá, mò ń ṣàlàyé fún wa wípé òpin ti ń súnmọ́ etílé, ìpè òdì ní pẹ́ dún mọ́. So a ti ń rí gbogbo nǹkan tí Jésù ń sọ nípa ẹ̀ pé a máa rí, ó ń ṣe lọ́wọ́lọ́wọ́. So ó ṣeéṣe kó má pẹ́ mọ́ tí ìpè yẹn máa dún. Ṣùgbọ́n àwa tá a jẹ́ Yorùbá tàbí tá a wà ní Nàìjíríà ló dàbí pé ọ̀rọ̀ yẹn kàn gbọ̀n ó kàn tìpátìkùkù, torí ó dàbí pé ọ̀dọ̀ wa gangan ni wọ́n fi ṣe orísun ibi tí wọ́n fẹ́ lò gẹ́gẹ́ bí ibi tí wọ́n máa fi ṣe ìbànújẹ́. Ṣùgbọ́n ó wá kù sọ́wọ́ àwa Kristẹni, ṣé a fẹ́ kí a bá ogun ayé lọ, ká bá ayé lọ? Gbogbo ohun tí a ti ń pariwo láti ọdún year 2021, I mean 20, ó ti ń wá sí ìmúṣẹ báyìí àti ń fojú ara wa rí. Ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó wà ń lo òyìnbó ni wọ́n ń pe ogun, àwọn ni wọ́n ń bú, náà ń ṣépè fún, ni àwọn èèyàn tẹ̀ fẹ́ gbọ́rọ̀ wọn, àwọn èèyàn tẹ̀ fẹ́ wò wọ́n. Títí bá ṣe ń sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ wò ni ò dẹ̀ fẹ́ gbọ́. So ṣùgbọ́n à ń sọ fún wa wípé kí a má tanra wa jẹ, a ti wà ní, kì í ṣe pé ìkìlọ̀ mọ́, a ti wà ní ojú ogun. Tó bá jẹ́ bẹ́ẹ̀, màá sọ fún wa wípé special program ní tòní, nítorí pé Yorùbá land, ilẹ̀ Yorùbá, ó kún fún ìṣòro tí ó pé ojú ipá wa lọ. Ṣùgbọ́n màá fẹ́ kí ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ìròyìn ọpẹ́, this is a good news to us, pé Ọlọ́run nífẹ̀ẹ́ wa. Ní 2020, èpè là ń rán sí mostly 2021, èpè là ń fún Tinubu, tẹ́ pé a fẹ́ kó wá ṣe president Yorùbá tí ò ṣeé ṣe, tí ò dẹ̀ ṣeé ṣe. Ìgbòho tí Ọlọ́run gbé jáde pé kó kàn fojú kó kákàn rí, ó ń ṣe èèyàn pè ní introduction, ó dàbí ìgbà tẹ́ pé èèyàn fẹ́ ṣe alárinà. A fi Ìgbòho ṣe alárinà gbà yẹ fún gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà, pé kán lè mọ̀ wípé ọmọ akínkanjú kan wà ó tí Ọlọ́run fẹ́ lò. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni pé òun gangan ni eku ẹ̀dá ilẹ̀ Yorùbá, kò lè wọ Èkó. Along the line tó fẹ́ fi wọ Èkó ni àwọn ọ̀tá kóra wọn jọ láti make sure wípé wọ́n pa síwájú gbàgbà ayẹyẹ gangan. Wọ́n rò pé ilé agbára wọ́n jó sọnù. Gbogbo àwọn tó ṣe wọ́n mọ́ra wọn o, Yorùbá ni wọ́n o. Ẹ má rò pé Haúsá ló ṣe ń gbà yẹ o. Ṣùgbọ́n nǹkan tèmi tiẹ̀ ń ronú nígbà yẹn ni pé kíní ẹ̀ máa ṣẹlẹ̀, Haúsá ló dẹ̀ máa ṣe. Ṣùgbọ́n Haúsá kọ́ ló ṣe, ìrònú ara mi nìyẹn. Èmi ò sí Nàìjíríà, ìlú òyìnbó lèmi wà. Ṣùgbọ́n àwọn nǹkan tó máa ṣẹlẹ̀, Ọlọ́run ti ń sọ fún mi pé nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn. Èmi dẹ̀ ń wò wípé security wà fún ilé ẹ̀mí, tẹ̀mọ̀ pé ilé méjì ló ní, whereas ilé kejì ni. Gbogbo ẹ̀ là ń wò bí ó ṣe ń ṣẹlẹ̀ ńgbà yẹn. So ó tún tẹ̀síwájú, ibi tí a ti mọ akínkanjú ọmọ nìyẹn. Mi ní sọ̀rọ̀ púpọ̀ torí àwa tí a bá mọ̀ nípa ẹ̀ ká máa gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ ńgbà yẹn. Ní ọjọ́ òní, ó jẹ́ ẹni rere fún Yorùbá tí Ọlọ́run lò fún wa. Ìyẹn ni pé ìgbẹ́kẹ̀lé èèyàn asán ni. Wọ́n ní òkúta tí àwọn ọ̀mọ̀lé tí wọ́n kọ̀ sílẹ̀ ó wá di pàtàkì ìgúnlé.
òun ni ọ̀rọ̀ Tinubu wá bọ́ sí àti Ìgbòho. Ìgbòho jẹ́ ẹni tí à ń wá tán ní kán gbórí ẹ̀ wá fáwọn, bó tilẹ̀ jẹ́ pé ó tún bọ́ nínú ogun èyí tó yẹ pé a fi pa àwọn èèyàn sílẹ̀, tá a fi kó àwọn Omiṣore àti ìyàwó ẹ̀ àti Lady K, bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ló Lady K fún wa lọ́jọ́ yẹn tí kò jẹ́ kán pa wọ́n, torí àwọn oníṣòjà náà bá pè wọ́n pé àwọn ló pa Ìgbòho, wọ́n dẹ̀ pa gbogbo àwọn èèyàn sínú ilé ẹ̀, ṣùgbọ́n pàpà ń para ẹ̀ ni wọ́n náà wọ́n pajá. Àwọn yẹn mọ́ra wọn o, àwọn tó wá pẹ̀lú Haúsá tán wá àti Yorùbá tán wá àti babaláwo tán wá wà láàrin wa, wọn tí kú o, bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe ń bẹ láàyè ẹ máa rí wọn lọ́kọ̀ọ̀kan náà, wọn máa rí wọn pa. Èmi kọ́ o, mi gbàdúrà fún wọn o, ṣùgbọ́n máa ṣẹlẹ̀ àbí tó máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Orú nǹkan tó dẹ̀ ṣe yẹ ó jẹ́ nǹkan tó lágbára. Àwọn ìyẹn tó bá fẹ́ ṣe ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, wọ́n máa ń sọ ní gbangba ni. Àṣírí wọn dẹ̀ ti ń tú. Èyí tó ṣẹlẹ̀ ń Ìbàdàn ó ti jẹ́ ká mọ àwọn tó jó légbòó, tí àṣírí òdì tó báyìí àbí ìmọ̀ tó àṣírí wọn. Ọlọ́run ò lè fi wọ́n lẹ̀, kò lè jẹ́ kán nísìmí. Wọ́n máa ṣe nǹkan gan-an tẹ́ pé àwọn fúnra máa sọ̀rọ̀. Àwọn fúnra wọn ló kẹnu wọn sí máìkì náà, wọ́n gbẹnu sí máìkì, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. Àwa ò tiẹ̀ mọ̀ pé ilé Ìgbòho là ń lọ. Adébẹ̀ tán báyìí la rí pé ilé ẹni re là ń lọ, èèyàn wa là ń lọ, a dẹ̀ lè padà mọ́ torí wọ́n ti ṣe májẹ̀mú, kò ṣe padà. Ọlọ́run má jẹ́ kí Sátánì kó yá wa lò. Ẹni tí Sátánì bá ti yá lò, ó yá lò nìyẹn o. Ẹni bá ń wówó jìjì a ti máa kó sínú dẹ̀kùn. Gbogbo ọ̀rọ̀ téèyàn bá dẹ̀ kó jọ náà fún tó fi ẹrù kó jọ, wọ́n ní ó dàbí ilé tá a fi tọ́kọ́ ni, wọ́n ní ìrìn, that is the house you build with hanky-panky will be destroyed with ordinary dew because you build it with your saliva. So that is the judgment of God. Àwọn babaláwo wọ̀nyẹn ó ṣe é ṣe kán ti wà nínú ayé, tí àwọn ò bá wá tọrọ ìdáríjì, ẹ rí i pé nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn ó máa jù bẹ́ẹ̀ lọ. Ẹ rò pé Ìgbòho mọ̀ wọ́n ni, ó mọ̀ wọ́n clear, ó rí wọn clear, ó mọ oníkálukú wọn, ṣùgbọ́n kò bí kò sọ̀rọ̀. Tá a bá rí ohun tó ń ṣẹlẹ̀, ó yẹ ká fògo fọ́lọ́run, ṣùgbọ́n ó ṣe mí láàánú wípé orí ní irú èèyàn ló wà nínú ayé. So a rí i pé terrorist yìí tán fẹ́ pa Ìgbòho, tán ṣe olórí Nàìjíríà ń gbà yẹn lọ́hùn, àwọn òkè ọya jẹ́pọ̀ àwọn ló ń rúlù wa. A rí i pé Àgúnròsì gbìyànjú, òun náà ń rúlù láàrin ó fi ipá gbàjọba. Kí náà ti ṣe fún wọn pa Fájuyì tó jẹ́ pé ẹni jẹ́jẹ́ ara ẹni, ó forí kó wàhálà o, ó forí kó jà lọ, ó forí kó òrùn, ó forí gbé ikú mì. Wọ́n pa nítorí pé kí ni wọ́n fẹ́ sọ lẹ́nu. A dúpẹ́ wípé lónìí àwọn tó kóra wọn jọ, lóòótọ́ Yorùbá là ń pe bàbá Ọbásanjọ́ torí pé ó ń sọ Yorùbá lẹ́nu, ó dẹ̀ tún fara sí ẹ̀kẹ́, ṣùgbọ́n bóyá gbébọn sí lórí ni o, torí mo rántí ìgbà yẹn tó bá ti ń ṣe nígbà tí wọ́n gbé tó jẹ́ olórí ogun tó fi jẹ olórí Nàìjíríà nígbà tí Múrítàlá ti lọ tán, tó bá ń sọ̀rọ̀ pẹ̀lú bẹ̀rù ni, bẹ́ẹ̀ ni pé wọ́n gbébọn sí lórí ni, bó ṣe ń wọ̀ tún ló máa wò sí ló máa sọ̀rọ̀. The Excellency to my fellow country Nigeria, ọ̀kọ̀ọ̀kan ló máa sọ̀rọ̀, bẹ́ẹ̀ ló bó ṣe ń wọ̀ tún ló ń wò sí, ló ń wò pé bóyá ọ̀tá máa wá láti ibì kan, tó ojú alákàn fi ń sọ́rí ni. Arabi tí àwọn èèyàn ti wá mọ̀ yìí pé kí ló pa Múrítàlá, ọjọ́ Jímọ̀ ló jẹ́, ọjọ́ tí ò gbọdọ̀ mú àwọn ohunkóhun sí ara ẹ̀. Àwọn tó bá jẹ́ Mùsùlùmí á ti mọ nǹkan tí mò ń sọ. O ò lè gbé àwọn agbára wọ̀nyẹn lọ sínú mọ́ṣáláṣí wá dọjọ́ Jímọ̀, ṣùgbọ́n tó bá jẹ́ Kìrìsìtẹ́nì kò sẹ́ tó máa jẹ́ mú kówó ẹ̀ kó gbé. Àti rí pásọ̀ tó bo agbádá
tó ń gbàdúrà tí ó ní kóun fa agbádá sókè báyìí náà rí fúnpá ní abẹ́ aṣọ ẹ̀ tí ó mọ̀ wípé ìfúnpá wà tó ti gbàgbé tó gbàgbá rẹ̀ tó gọ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń rí ìfúnpá lápá pásítọ̀. So oríṣiríṣi ló ti ń ṣẹlẹ̀. Ṣé ìyẹn tẹ̀ dá gan ṣèbí fún torí káwọn bá lù pa ni káwọn bá lọ rẹ sórí ìjòkó fún kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. Bóyá agbákejì ẹ fẹ́ jẹ pásítọ̀ tó bá lọ nà ló ń dé akànkú ni ó yà dira ẹ̀ láti rí àwọn pásítọ̀ sì ti ń dìde wọ́n ti ń sọ fún yín pé ẹ lọ dira o ẹ padà sílé o. Ẹlòmíì tẹ̀ sọ gangan pé tó o bá ṣe máa lé ẹ kúrò ní ṣọ́ọ̀ṣì mi èmi ò bá ẹnikẹ́ni wí gbọ́n ó ń sọ orú gbàgbọ́ tá a ní nìyẹn. Kò sí gbàgbọ́ níbi kankan mọ́. So èmi ò rí gbàgbọ́ o láti 82 tí mo ti mọ Ọlọ́run. Gbogbo àwọn tí mo mọ̀ tán gbóná ìwòsàn láì lo oògùn ni wọ́n jẹ́. Àwọn bàbá wọn yẹn ti lọ, àwọn kankan ti wà o, ṣùgbọ́n ní tèmi o màá máa sọ òótọ́ fún wa. Ẹnikẹ́ni tí ò bá ti ṣe nǹkan tọ́lọ́run ní kó ṣe kó mọ̀ pé ó ti kúrò nínú gbàgbọ́. So títí di 2026 July ni a rí wípé àwọn agbésùmọ̀mí àwọn ló ń darí ìlú. Bí ó tilẹ̀ jẹ́ pé bàbá Tinubu wà ń bẹ̀, ọmọ olódò sledgehammer, ọmọ olódò idẹ, bọ́n ṣe ń gba sí gbòógbò bẹ́ẹ̀ ló ń sapá ẹ̀. Òun náà ń ṣe kíni ló ń ṣe bí dèdèrìn, bẹ́ẹ̀ ni tí ọpọlọ ò pé, bẹ́ẹ̀ ni tí ò tẹ mọ̀ nǹkan tó ń lọ láyé. Tó bá gbé ìgò síwájú bí ìgò alóge ni, bẹ́ẹ̀ ni pé kò rí wájú kò rí nǹkan kan tó ń ṣẹlẹ̀. Bọ́n ṣe ń pààyàn bẹ́ẹ̀ ni pé kò tẹ mọ̀ pọ́n ń pààyàn. Ṣùgbọ́n Ọlọ́run lò ó fún Yorùbá tó fi jẹ́ kí Ìgbòho wá. Tí Ìgbòho bá jẹ́ pé ó kú nígbà yẹn lọ́hùn ni Yorùbá ti kú o. Ìgbòho tún padà wá. Ó ṣe ní láàánú pé àwọn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀ àtàwọn oníṣẹ̀ṣe kankan náà Yorùbá ni wọ́n o. Ọ̀tá Ìgbòho ni ìyẹn ni pọ́n fẹ́ ohun rere. Ó máa jẹ́ ìbànújẹ́ fún mi pé orú èèyàn bẹ́ẹ̀ wà láyé tán pera wọn ní Yorùbá. Mi lè bá wọn wí. Tó bá jẹ́ ọdẹ àwọn ọmọ ohun tí mò ń sọ, àwọn mọ̀ pé kò sí bí a ṣe lè ṣe. Ẹni bá tẹ̀ tí wàá mọ àkàrà ògùn á mọ orú ìyàwó tó fẹ́. Àkàrà ògùn bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ó ní ẹ wò ó èmi ìgbà tó ń sọ nípa bàbá ẹ̀ ni àkàrà ògùn ń sọ ìtàn bàbá ẹ̀ àti ìyá ẹ̀. Bàbá ẹ̀ gbóná ògbójú ọdẹ ni. Ó wá ń sọ fún àwọn tí wọ́n jọjọ ó wá ń sọ fún níbi tó ṣiṣẹ́ dé. Ó ń sọ̀tàn yẹ ìyá àkàrà ògùn ń sọ fún àwọn èèyàn orú bàbá tó ní bí bàbá ẹ̀ ṣe gbóná tó. Bàbá ẹ̀ inú igbó ló wà tí ẹni tó wá láti ọ̀run tó fẹ́ wá pa á. Kí lè ṣe mí mo ṣẹ̀ṣẹ̀ kan láyé mi hùwà burúkú kan. Ìyàwó tó fẹ́ ló ní ẹ̀ṣẹ̀ ẹ̀. Ó mọ ọmọ 6 tó bí fún ẹni. Òun náà sọ pé ọmọ tí ẹni tẹ́kùn bá bí ẹkùn ní í jọ. Ìyá ẹ̀ ló dá wàhálà sí o. Bàbá àkàrà ògùn èèyàn dáadáa ni o, ṣùgbọ́n ó ṣìyàwó fẹ́. So àdèlè fẹ́ yẹ kú o. Ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí Kìrìsìtẹ́nì náà ṣàṣìfẹ́ ọkọ tàbí ìyàwó tó yẹ pé wọ́n bá dẹ̀ ti bí ọmọ àbí ọmọ burúkú. Inú ìwé Genesis náà tún sọ nípa ẹ̀ náà. Orú àwọn èèyàn wọ̀nyí àwọn máa ń ṣe àṣìgbé ìyàwó àti ọmọ. Ó ní torí náà bàbá àkàrà ògùn ẹbí ẹni yẹn ó ní tòótọ́ ni ẹlẹ́ṣẹ̀ ló ń jẹ́, wàá dáríjì mi. Ó ní nǹkan tó máa ṣe ni wọ́n ló máa pàyàwó ẹ̀ o, ìgbà ìlànà tó dáríjì ẹ̀. Nígbà tí mo gbọ́rọ̀ yẹn mo ní báwo ló ṣe máa tún pàyàwó ẹ̀ o. Ẹni tó ní wà nínú ẹ̀ṣẹ̀ á tún máa pàṣẹ pàyàwó ẹ̀. Ṣùgbọ́n ìrántí pọ̀ dé ni o. Ọ̀lẹ ti wá ń lẹ́ bó ṣe gorí igi nìyẹn pé níbi tí wọ́n ti gbẹ́lá kó o kàn wà lẹ́gbẹ̀ẹ́ oko ń bẹ̀ torí òun lè tẹ̀síwájú mọ́ bó ṣe wà lórí igi. Ẹ bá ní pé mò ń sọ̀rọ̀ Bọ́lá Kídò orí mo hate àwọn ìwàásù bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n lónìí tó ra wà lójú ogun mo máa sọ fún wa ká mọ orí èèyàn tá a jẹ́ ká dẹ̀ mọ orú nǹkan tá à ń bá yínú ayé. Ọ̀rọ̀ ló débẹ̀ ọ̀rọ̀ ló kọ́ mo kó mo wá. Ẹ̀yin tẹ́ mọ̀wé ká lọ kàwé àkàrà ògùn. Ìwé Yorùbá ni o, ìtàn Yorùbá ni o, ẹ lọ kà. Ẹ lè máa rò pé àròsọ ni
òótọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ gidi gangan ni wọ́n mú sọ ní ọ̀rọ̀ àkàrà ògùn yẹn o. Torí pé ẹ̀yin tẹ́ lè ka bíbélì ẹ tún lè ka ìtàn yín, ẹ lọ ka ìtàn yín, ẹ lọ ka àwọn òwe yín. So Ọlọ́run tẹ̀ tún bá yín ṣe lè rí wò nínú àwọn tí ẹ máa ń kà sí orí agbàgbé tẹ́ lè máa fi gbọ́ tẹ́ bá lè kà. Nígbà tí ibi tó wà tó ní kó ń sùn sí lórí igi, àfìgbà tó rí ènìyàn tó ń bọ̀ bí àǹjọ̀nú èèyàn, ìyẹn ni pé ìyàwó àǹjọ̀nú ni o, bó ṣe ń wò báyìí ló dẹ̀ wọnú èkìtì ọ̀gán. Nígbà tó máa jáde, wọ́n ti máa ń sọ lọ́pọ̀ gbà fún wa, ẹ̀mí Ọlọ́run ń purọ́, kò sí nǹkan tẹ̀mí Ọlọ́run bá ti sọ òótọ́ ni, kẹ́ lè mọrú èèyàn tẹ́ oníkálukú wa mọ èèyàn tá a jẹ́, kò sẹ́ni tó mọ èèyàn tó jẹ́. Èèyàn méjì ń pàdánù rọ́, ẹni tó ń purọ́ ó mọ̀ pé òun purọ́, ṣùgbọ́n ẹni tá à ń purọ́ fún máa jèrè irọ́ o. So bó ṣe rí nìyẹn. Nígbà tí ìgalà tó máa jáde láti inú èkìtì ọ̀gán, ó ṣe mú bọ́n sí látòkè látòrí igi ni ẹ kàwò lórí ẹ̀, bó ṣe yìnbọn sí ní ìgalà máa kú. Ó dẹ̀ sọ̀kalẹ̀ kojúmọ́ kóun sọ̀kalẹ̀ kóun wá gbé ẹran tóun pa, kò má rí nǹkan kan, ẹ̀jẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń tọ̀ títí tó fi délé. Ibi tó ń lọ náà ni ipa ẹ̀ ń lọ. Ìgbà tó dẹ̀ máa délé ńkọ́, ìní sọ̀rọ̀ púpọ̀ máa parẹ́ síbẹ̀ yẹn, ẹ lọ gbọ́ fúnra yín. So bí a ṣe jẹ́ nìyẹn, àwa ènìyàn tó wà ní gbogbo èèyàn tó wà ní ayé bá ṣe rí nìyẹn o. O lè ní ìlú òyìnbó kò sórú ẹ̀, ibo ni ò sí, ibo ni ṣe ò sí. Bíbélì tún sọ, ti máa ń kà fún àlọ́pọ̀ ìgbà kẹ́ lè mọ orú èèyàn tá a jẹ́. Ṣùgbọ́n torí pé àwa jẹ́ ẹ̀dá tó yàtọ̀ tí díẹ̀ ní wa bá táyé mu, àwa ò bá ìlú kankan mu. Gbogbo tọ̀tọ̀ sọ nípa Yorùbá yẹn ẹ gbàgbé ẹ̀dánù sígbó, táyẹ̀ ti sọ fún wa, ó ti proof ẹ̀, àbá ẹ̀yà ẹnìkan ní mu. So àwọn tó jẹ́ Yorùbá a pín oríṣiríṣi ẹ̀yà nínú ẹ̀, 4 ni wá. Ìkan ìṣẹ̀dá Ọlọ́run, àwọn tó ṣẹ̀dá Ọlọ́run yẹn ní 1990s Ọlọ́run sọ fún mi pé hàn ju 5 lọ. Lónìí mi rí kìrìsìtẹ́nì, mi mọ ẹni tí mo lè pè ní kìrìsìtẹ́nì, ṣùgbọ́n mo rántí tí n bá ń sọ̀rọ̀ nípa bàbá Marcus, prophet Marcus, prophet Ṣẹ́gun, mo máa ń rí wọn kó máa ń dá sí ọ̀rọ̀ Yorùbá, mo mọ̀ wọ́n, tó wọ́n dẹ̀ ti dúró. So àwọn ẹ̀ náà wà ńbẹ̀, wọ́n ń sapá wọn, wọ́n ń tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ náà là ń rí, wọ́n ń tẹ̀síwájú. Àwọn bàbá mi ní Olúwa lóríṣiríṣi, ó ṣe ní láàánú lọ́kọ́jọ́ òní, ọ̀rọ̀ tí wọ́n yàtọ̀ sí ohun tí ayé ń sọ. Ohun tí ayé ń pariwo ni, ohun tí ayé ń pariwo ni pé ikú ti dé, ikú dẹ̀dẹ̀ gbò, ó ti wà, wọ́n ti gbé ìwé Bíbélì Jésù wá sọ ní a ti fà á kélé igi náà, ó kàn kò kàn gégi yẹn ni, igi Yorùbá kàn gé kó wálẹ̀ ló kù. Wọ́n ṣe fẹ́ gé bàbá àkàrà ògùn tó fẹ́ pa tán tó ń wo da ẹ̀, ó dẹ̀ gbé da ẹ̀ wálẹ̀ o, kò gé orí ẹ̀ mọ́ o, kò pa mọ́ o, nítorí pé ó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, ó mọ̀ pé òun ṣẹ̀. Ẹ̀yin Yorùbá ẹ̀ tí mọ̀ pé ẹ̀ṣẹ̀ o, pàápàá jùlọ èmi ò bá gbogbo Yorùbá sọ̀rọ̀ o, àwọn Kìrìsìtẹ́nì ni mo bá ní gbólóhùn asọ̀ lónìí. Ìyẹn ni pé ká ṣíra wa níyè, ó dàbí pé à ń jà, bóyá tá bá lè jà, bóyá a lè ronú ara wa, a lè padà sọ́dọ̀ Ọlọ́run. Ok, Ọbásanjọ́ òun ló dálẹ̀ o, Sàríà, ṣé ẹ wá ní kò kàwé àbí kò mọ̀wé? Àbọ̀ ti gbébọn sórí ẹ̀ náà nígbà tó ti ń ṣe lẹ́ẹ̀kejì ní 2000, tí àbí nígbà tó padà wá, ó lọ ọdún 8 gbáko. Àwọn kankan tó wá lẹ́yìn ẹ̀ títí tí bàbá ilé tó yẹ pé ó náà máa pa ẹni tó dìde fún wa, tó máa parun. Ó ṣe tí o wẹ́ wọ́n ní àgbò tó fẹ̀yìn rìn ni agbára ló lọ mú wá, òun lọ̀rọ̀ gbowó. Ọlọ́run tún gbégbò padà wọlé o, tú bàbá oní kùmọ̀ idẹ, sledgehammer ló gbé dání, ló fi ń fún àwọn ọ̀tá ẹ̀ lórí. A rí i pé ogun náà ó ń tẹ̀síwájú, bó tilẹ̀ jẹ́ pé wọn lè stop ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká dúpẹ́ Ọlọ́run pé Tinubu, Ọlọ́run lò láti jàjàyè láti stop ẹ̀. Báwo ló ṣe stop ẹ̀?
ó ní ó ṣòfin tẹ́ ẹ bá ti rí ẹnikẹ́ni tó bá ti gbébọn dá nínú igbó kò gbọdọ̀ wà láàyè o. Àánú wọn ṣe mí o, ṣùgbọ́n nǹkan tó jẹ́ káàánú wọn ṣe mí ni pé wọ́n fẹ́ run gbogbo kìrìsìtẹ́nì nínú ayé. Àwọn tá a dẹ̀ ń bá jà wọ̀nyí kò wá ń ṣe àwọn terrorist Nàìjíríà nìkan, ìyẹn ni pé àwọn Fúlàní nìkan kọ́ là ń bá jà. Gbogbo Fúlàní kọ́ ni Fúlàní tó ń pààyàn. Àwọn Fúlàní mo ti ń sọ fún wa gẹ́gẹ́ bí àwọn ọlọ́dẹ, kò sí ọlọ́dẹ tó lọ sínú igbó tó bá ti máa sọ̀rọ̀ á ní ẹni tí àwọn àjọ̀nú táwọn rí, wọ́n rí bíi ìwìn àjọ̀nú, wọ́n dẹ̀ dàbí Fúlàní. Wọ́n ní pé wọ́n tún gbé àkẹ̀tẹ̀ sórí bíi ti Fúlàní yẹn. Gbogbo wọn ni o, gbogbo àwọn ọlọ́dẹ tó bá ti sọ̀rọ̀ nǹkan tán rí nìwọ̀n yẹn. Ìyẹn fún pé ohun tó Ọlọ́run bá mi sọ òótọ́ gidi ni, àwọn rí mi nìwọ̀n yẹn, àwọn nǹkan tí mò ń gbọ́ nìwọ̀n yẹn. Ìyẹn fún wọn yìí pé mo ti sọ fún wa, Fúlàní ò lè ní ìlú nínú ayé, kò sí ìlú kan tán lè gbà nínú ayé, ṣùgbọ́n wọ́n fẹ́ gbà tìpátìkúùkù. Wọ́n dẹ̀ fẹ́ gbà kì í ṣe fún ara wọn, àwọn tó ń fẹ́ gbà fún tó ń rò pé àwọn ń ṣiṣẹ́ fún àwọn yẹn máa àwọn sọnù náà ni, torí a ti rí dúdú láàrin wọn. Ẹ lọ wo gbogbo àwọn north wọ̀nyẹn, àwọn Morocco tó wọlé ní Spain lánàá, tí mi polówó ìkànnì fún wa o, but torí pé ká lè mọ ìròyìn ni. Ó ṣẹlẹ̀ ní tá bá ń gbọ́ nípa arákùnrin yìí, ó máa ń pè ní Tosi TV. Ó ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Morocco sí Spain. Kí sì ni ohun tó ṣẹlẹ̀ tó ń ṣàlàyé fún wa? Màá fẹ́ kí a wo díẹ̀ ń bẹ̀ tí àyè bá gbà á, tá a bá ní oore ọ̀fẹ́ láti wò ó. And then you have tens of thousands, while shouting Alan Snackbar, breaking in and entering into your country, burning things, attacking the authorities, attacking local residents, attacking homes, and now multiple people are dead. So obviously the majority are from the migrant side, the invaders. At least 25 have been reported so far. We're waiting for the official numbers to come out. But the media, one thing is about gaslighting the global population, saying this is normal behavior. Then they say, well, it's just migration. There's a technicality, you know, of course, we have to create safe routes. We still want the same people to come in. So, a rí wípé ó jẹ́ wàhálà nínú ayé lónìí pé ọ̀rọ̀ ti di ó yà fún mi. So àwọn olórin kan náà kọ ní pé bí ọkọ̀ kan lè rìn ẹgbẹgbẹ̀rún ẹ̀ á kọjá lọ. So a ti débi góńgó sí o, jẹ́ pé ẹni bá ní oògùn tó ti ń sá oògùn ẹ̀. So àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ó ti ń sọ di mímọ̀ fún wa wípé ayé ti ń lọ sópin, òpin ti ń bọ̀ wá. So tí a bá dẹ̀ múra, Ọlọ́run ní jẹ́ ká báyé lọ o. So ẹ jẹ́ ká mọ ohun tí à ń ṣe, ẹ jẹ́ ká mọ̀ wípé kò sí bí a ṣe lè rìn tí a ní wọnú ara wa, nítorí àwọn tí à ń bá jagun wọ̀nyí wọn kì í ṣèyàn lásán, àwọn ẹ̀mí ni wọ́n. So màá fi àwọn ohun díẹ̀díẹ̀ bá ọ sọ̀rọ̀, ṣùgbọ́n bí màá ti máa sọ fún wa lọ, màá jẹ́ kí a rí àwọn àwòrán kọ̀ọ̀kan wò, màá dẹ̀ jẹ́ kí a tún gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan náà kí a wò. Mo lè má lè play ẹ̀ fún wa, ṣùgbọ́n tí ẹ bá ń wo àwòrán yìí, ẹ rí wípé ó ń sọ fún wa pé arákùnrin yìí ó ń sọ̀rọ̀ fún wa wípé 100,000 àwọn èèyàn ni, torí àwọn tí ò gbọ́ èdè òyìnbó mi ní play ẹ̀ lóde òyìnbó fún wa, ẹ kàn máa wòran ni, àwòrán lẹ máa wò. Màá máa sọ nǹkan tó sọ fún wa. Ó ní wàhálà ti wà nínú ayé ní àti Morocco sí
ìlú Spain. Àwọn èèyàn wọ̀nyí ẹ wò wọ́n, àwọn tí ẹ bá rí ẹ wò dáadáa ń bẹ̀. Tí ẹ bá dẹ̀ ráyè tí ẹ bá fẹ́ ẹ lọ máa pílẹ̀ fúnra yín kẹ́ lọ wò ó. So ó ní àwọn èèyàn tí wọ́n wọlé yẹ wọ́n bẹ̀rẹ̀ sí tẹ́ bá gbọ́rọ̀ tó ń sọ ariwo tó ń pa òun ní Allahu Akbar. Nígbà tán dé Spain tán ni o tí wọ́n dàbí omi òkun. Nígbà tí wọ́n wọbẹ̀ torí àkókò wa torí a ní ọ̀pọ̀lọpọ̀ tí a máa fi hàn fún wa. So ẹ wo èrò, ẹ wo àwọn èèyàn tó dàbí iṣu, ẹ rí pé nǹkan tó ń sọ kò sí rọ́ńbẹ̀. Nígbà tí oníròyìn mìíràn tún gbé, ó ní òun rò pé 5,000 ní, ó wá rò pé bí ìgbà tó wá máa gbọ́ ròyìn wọ́n ní 20,000 tí pọ́ngbà yẹn. So ẹ wo bọ́n ṣe pọ̀ tó tán wọ Spain láti Morocco. Àwọn ṣọmọ Morocco, àwọn kọ́lọ̀ wo lẹ rí ní àwọ̀ ara wọn yẹn, ṣé dídú lẹ rí àbí fífun? Fífun lẹ wò wọ́n yìí o. Níbo náà ti wá? Áfíríkà ni o. Kò ju bíi 3 point something miles, kò jìnnà rárá. Wọ́n wẹ̀ kọjá odò, wọ́n ya kúrò, ayé ń lọ sópin. Àwọn èrò wọ̀nyí mo fi ní pé ká dúpẹ́ Ọlọ́run tí àwọn èèyàn yìí bá lè ya wọ ilẹ̀ Yorùbá ọ̀ Nàìjíríà láti òkè ọya. Ṣé rí pọ́n tí wọ́n fẹ́ lè pa àwọn middle belt tán? Àwọn kì í ṣe pé middle belt tán pa àtàwọn Haúsá tán pa ọmọ bíbí Áfíríkà Nàìjíríà nìyẹn. Wọ́n ṣe Fúlàní ni àtọ̀rìn wá. Fúlàní ò ní ìlú. Àwọn tó dẹ̀ ń jẹ olórí wọn ní north nílẹ̀ Haúsá tó ń sọ aṣojú wọn ń bẹ̀. Ìlú tó ń ṣèlú wọn àwọn náà ń pè ní emir ń bẹ̀. Àwọn lọ́ba ìlú wọn yẹ láti 200 years ago tí wọ́n ti gba ẹ̀tàn láàyè tí àwọn fúnra wọn mú bàbá wọn tán bẹ̀ sí ń pa bàbá wọn ara wọn fúnra wọn. Wọ́n ní ẹni tó bá ti fọwọ́ òsì júwèé lé bàbá ẹ̀ ọmọ àlè náà máa ń pè é. Gbogbo àwọn tí ẹ rí tó ń bá Yorùbá jà tó ń bá Ìgbòho jà àwọn yẹn náà ń pè lọ́mọ àlè. Àwọn yẹn là ń jọ̀nú àwọn èèyàn àwọn ìwọ̀n ènìwọ̀n yẹn. Àwọn tí Bíbélì sọ nípa ènìwọ̀n yẹn. Ẹ má jẹ́ pé ó yà yín lẹ́nu ọ̀rọ̀ eré ṣeréṣeré kọ́ leléyìí. Èmi ò ní àǹfààní láti wá wàásù pé ronúpìwàdà kó gbàlà kó wá sanwó fún ṣọ́ọ̀ṣì kó wá ṣọ́ọ̀ṣì wo ló gbọ́ tí mo dá sílẹ̀ fún dá sílẹ̀? Èmi ò dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ o. Ọlọ́run ló ní ìjọ. Mo dẹ̀ ti sọ fún Ọlọ́run mi láti 82 yẹ mo ti bá Ọlọ́run sọ. Èmi ò fẹ́, mo fẹ́ kí n dàbí Bra Paul ni. Èmi ò tẹ̀ fẹ́ bí mo fẹ́ níyàwó. Ohun tí mo bá Ọlọ́run sọ májẹ̀mú tí mo bá Ọlọ́run dá nìyẹn. Ṣùgbọ́n nítorí pé àwọn bàbá mi ní Olúwa no o gbọ́dọ̀ ní torí ọjọ́ iwájú tó bá sì yẹ ni mi ní. Ṣùgbọ́n mo dúpẹ́ Ọlọ́run pé mi ì fẹ́ kí anybody sanwó oṣù fún èmi. Tó bá ti ń sanwó fún pásítọ̀ kò lẹ́nu ọ̀rọ̀ mọ́. Tó wáyé pé mo wà lábẹ́ ìjọ kan sì ń ṣe mo lè lẹ́nu ọ̀rọ̀ tí mo ń sọ àwọn òótọ́ fún wa. Tàbí tó dé òwúrọ̀ ìtọ́ Ọlọ́run ni pé nǹkan tá máa gbọ́ ní tí mo bẹ̀ sí fi ń bọ́ wa. Mi ní lè ṣe mi lórí méjì láti náwó. Ẹ lè rí àwọn gbogbo bí a ṣe ń gbé àwọn à ń náwó láti ṣe àwọn nǹkan tá à ń gbé síta fún wa ni. Èmi gbà láti náwó mi jù wípé kémi gain. Àwọn nǹkan tá à ń ṣe sórí YouTube mi ní mind láti gain 1 yen or 1 naira or pounds or dollars or any amount of money or pesos or any euro money. I don't need anything. So kí ni mo fẹ́ sọ fún wa ni pé owó kọ́ ló jẹ́ kẹ́mi gbé sílẹ̀ o. Èmi ò ní ọkàn láti ṣe rárá. Ṣùgbọ́n torí Yorùbá tó ń lọ kí n lè gbìyànjú láti kàn sí àwọn èèyàn kó má bàa di pé wọ́n máa lọ sọ́run àpáàdì, kó má bàa ṣègbé ní gbogbo ohun tí mò ń ṣe. Àwọn ohun tí pásọ̀ yóò ní sọ fún yín kẹ́ lè gbọ́. Síbẹ̀ ẹ̀kọ́ dídí ẹtí ọ̀gbọ́n yín láti ṣe láti gbọ́ ẹ dẹ̀ kọ̀ láti ronúpìwàdà. Yorùbá ẹ dúpẹ́ Ọlọ́run o. Ẹ jẹ́ ká wo ohun tí a lọ gbọ́ nísìn nínú ìwé Sámúẹ́lì kìíní
orí ìkeje láti àbí orí kẹfà 1 Samuel chapter 7 láti ẹsẹ̀ kìíní sí kẹfà 2 Samuel chapter 1 Samuel ẹnìkan ti tọkìní ẹni sùúrù mi tí pèbè fún atán mò ń rìpíìtì ara mi 1 Samuel chapter 7 verse 1 to 6. Yes. Àwọn ọkùnrin Ejat Jearimu wá wọ́n gbé àpótí Olúwa náà wọ́n sì mú un wá sí ilé Abinadabu tó wà lórí òkè wọ́n sì ya Eleasari ọmọ rẹ̀ sí mímọ́ láti máa tọ́jú àpótí Olúwa. A rí ní ìbàyí pé àpótí ẹ̀rí yẹn wọ́n ti gba àwọn Philistines, they already conquered them. Wọ́n ti mú wọn, wọ́n ti kó wọn lẹ́rú nítorí pé àìgbọ́ràn wọn, àìṣèfẹ́ Ọlọ́run. Àwọn rò wípé ṣọ́ọ̀ṣì bíi tiwa yìí náà ní ìtumọ̀ ènìyàn o. Wọ́n bá Yorùbá sọ̀rọ̀ náà, fẹ́ bá Yorùbá sọ̀rọ̀. A rò wípé ṣọ́ọ̀ṣì yẹ níbi ìgbàlà wa torí pé òun ni ibi tá a fi sọlẹ̀ sí nílẹ̀ Yorùbá. A ti wá rí i pé most of Nigerians gbogbo àgbáyé ṣọ́ọ̀ṣì yẹn òun gangan ni ikọ̀ ẹ̀dá wọn ibẹ̀ ni ìbàbò wọn. Ẹ rí wọn ọ̀pọ̀lọpọ̀ láwàásùn yìí pé mo gbọ́ ẹnìkan ní pé tẹ̀ bá san iye báyìí ẹ ní wọ ìjọba ọ̀run. Ó dẹ̀ ń pè ìlú Èkìtì ni mo ti ná ní kíní ẹ̀ ti ṣẹlẹ̀ pásọ̀ ẹ̀ ti wàásùn yẹn. Ta ló gbọ́ sí ọ̀rọ̀ yẹn kó pín alẹ́yìn kó má di pé mo kàn ń sọ̀rọ̀ ságbọ̀n. Yes, kí ló ti sọ ìlú wo ni? Ẹ dáhùn o. Ok. Èkìtì ni ó ti ṣẹlẹ̀ lójú ìlú ọmọ lẹ́gbẹ̀ẹ́. Mo sórí dáadáa ẹ kàn ní àìdíà náà ni. Ok. Adó Èkìtì ni o. Adó Èkìtì ló ti ṣẹlẹ̀. Àwọn tẹ́ kò mọ̀ dáadáa wọ́n wà láàrin wa bó ti yẹ pọ́n lè sọ̀rọ̀. Ó dáa ẹ tẹ̀síwájú ẹ kà fún wa again. Ó sì ṣe láti ìgbà tí àpótí Olúwa fi wà ní Ejat Jearimu ọjọ́ náà pẹ́ ó sì jẹ́ 20 ọdún gbogbo ilé Israẹli sì pohùnréré ẹkún sí Olúwa. Ó ti pé 20 years 20 ọdún tí àwọn ọmọ Israẹli tán ti sọ ìjọba ọ̀run sọnù tán ti sọ àpótí ẹ̀rí wọn sọnù ohun tí wọ́n gbẹ́kẹ̀lé tó ń gbójúlé wọ́n gbé wá sójú ogun ni láti wá fi jà ìjà náà tó bá ṣe pé Ọlọ́run tó yẹ pé ó fẹ́ fògo fún ara ẹ̀ wọ́n bá ti gbé àpótí yẹn lọ for life wọ́n bá má rí mọ́. Àpótí ẹ̀rí bá ṣe ń sọ̀rọ̀ yìí kò sẹ́ni tó fojú rí mọ́. Àwọn míì àná pé wà ní Kenya, àwọn míì náà wọ́n rí ní Indian, àwọn míì náà wọ́n rí ní Japan because ó jọ ti ilé ìtàn lò náà ní Japan. Now ẹsẹ̀ kẹta torí àkókò mi nílé ṣàlàyé púpọ̀ ẹsẹ̀ kẹta. Samuel sì sọ fún gbogbo ilé Israẹli wípé bí ẹ̀yin bá fi gbogbo ọkàn yín yí padà sí Olúwa ẹ mú àjèjì ọlọ́run wọn nì àti Ashtaroti kúrò láàrin yín kí ẹ̀yin kí ó sì pèsè ọkàn yín sílẹ̀ fún Olúwa kí ẹ sì máa sin òun nìkan ṣoṣo yóò sì gbà yín lọ́wọ́ Filistini. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun náà ni à ń gbọ́ yìí. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà pàápàá jùlọ Yorùbá là ń sọ yìí. Yorùbá ni Ọlọ́run lò láti mú ìrere wá sí inú ayé. Kì í ṣe pé eléyìí tí àwọn Catholic mú wá kọ́ là ń sọ nípa o. À ń sọ nípa iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nígbà tí Babalọ́lá wá sínú ayé tó bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ yẹ. Òyìnbó ò dánwò rí o, Ọlọ́run bẹ̀rẹ̀ sí ń dánwò láàrin wa pé ká lè mọ̀ bí agbára Ọlọ́run ṣe rí. Àwọn bàbá àwọn gbólógbó àwọn ọlọ́dẹ wọn yẹ, àwọn bàbá tó oníṣègùn wọn yẹ, wọ́n gbé gbogbo ère wọn, gbogbo agbára wọn, wọ́n gbé sọnù, wọ́n dáná sun wọ́n. Ṣùgbọ́n a ti dójú tì wọ́n. Now àwọn ọmọ Ísírẹ́lì
ní ẹsẹ̀ kejì ó ní wọ́n sunkún sí Ọlọ́run lọ́rùn, àánú wá ṣe Samuel. Àánú Yorùbá ń ṣe Ọlọ́run, ó gbé àwọn ìránṣẹ́ rẹ̀ dìde, àwa náà jẹ́ kan lára wọn. À ń jẹ́ kí ẹ lè gbọ́ ọ̀rọ̀ yìí, kí ẹ lè mọ̀ wípé níbo lọ̀rọ̀ wa Yorùbá ti wọ́ wá. Ọ̀rọ̀ Yorùbá ti wọ́ wá láti 1700 years ago ní Yorùbá ti wọgbó lọ. Ọlọ́run wá torí ó rán èèyàn jáde 200 years ago tó tiẹ̀ tí pẹ́. Ó tún wá ṣe àwọn ìtàn wa kúnlẹ̀ rẹpẹtẹ, Álímì ìgbàṣegbà àwòṣàwò ọgbà Kwara gbogbo ìtàn sọ níbẹ̀ nìyẹn o. 200 years àwọn pè ní 20 years ní ìbàyí tí àwọn Samuel tí Samuel tí ó yẹ pé ó kàn wò wọn ìṣe ẹyẹ àwọn ọmọ Ísírẹ́lì iye wọn wá ṣe wọn á ké pẹ̀lú Ọlọ́run, ṣùgbọ́n Yorùbá ojú wo Yorùbá ò tí ì ṣe o. Ọlọ́run kàn tí ń jà fún Yorùbá lásán ni. Àwọn kìrìsìtẹ́nì á ní àwọn à ń gbàdúrà ọ̀rọ̀ àdúrà lélẹ́yìí àbí kẹ́ ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ wo nǹkan tí Samuel sọ. Samuel ní pé nǹkan tí wọ́n á kọ́kọ́ ṣe ni pé àwọn ère tí ẹ kó jọ, àwọn ẹ̀sìn ìranù tí ẹ gbà tí ẹ kó sí tí ẹ pé tí ẹ bá ń bọ̀ níwájú Ọlọ́run tí ẹ wà sọ́run ẹ wà sọ́wọ́, àwọn lẹ́wọ̀n ẹ máa wo ẹsẹ̀ wọn báyìí, àwọn ṣéènì ló wà lẹ́sẹ̀ wọn tí wọ́n wọ́ wọn báyìí, áńkọ́ọ̀pù ló wà lọ́wọ́ wọn. Ìyẹn ni pé wọ́n dẹ̀ ń pè ní góòlù, wọ́n pè ní àwọn sílífà, wọ́n pè ní oríṣiríṣi ẹ̀ṣọ́ ara. Nǹkan tí Jésíbẹ́lì ṣe tó jẹ́ pé kò fi tó bá yọ ọkọ ẹ̀ jẹ́, òun náà láti ń ṣe inú ṣọ́ọ̀ṣì lónìí. Á gbé orí wọn, á ṣí orí wọn sí, wọn mọ Bíbélì, wọn mọ túmọ̀ ẹ̀. Ẹ wẹ má jẹ́ ń sọ̀rọ̀ torí máa ń sọ̀rọ̀ adé pé mo bú wa ni àbí mo ń sọ̀rọ̀ òdì sí wa. Ṣùgbọ́n ẹ̀yin lẹ ń pa àwọn èèyàn, ẹ̀yin lẹ ń jẹ́ kí Fúlàní wá pa Yorùbá, ẹ̀yin tí ẹ pè ní Kìrìsìtẹ́nì wọ̀nyẹn, ẹ̀yin ní ìka ènìyàn. Torí àwọn tó gbé ìrere wá bá wọn gbé sílẹ̀ kọ́ ni, ta ló jẹ́ kí kò sí nǹkan tí àwọn ẹ wo Tinubu náà, ṣebí mùsùlùmí ni, ìyàwó ẹ̀ pásítọ̀ ni. Kí la fẹ́ wí sí? Àwọn méjèèjì ẹ̀sìn méjèèjì yẹn ló wà nù ilé ẹ̀. Ṣé a wá ní pé kí ìyàwó nǹkan wá kí sàríà lọ kó wá pa ọmọ Ṣèyí àti gbogbo àwọn ọmọ ẹ̀ ni? Ṣé a wá gbà láàyè? Ó yẹ ká ronú jinlẹ̀ náà. Ok, ṣé a wá ní pé ó dá o mùsùlùmí ló máa ta sọnù ló máa ní kán lọ pa mùsùlùmí? Ẹ jẹ́ kí ìwà ṣì náà. Ìgbòho náà bákan náà ni Ìgbòho ṣe rí náà. Àwọn méjèèjì lọ náà lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ, kò lóyìn nítorí pé wọ́n pé ìwà ọ̀kà, ìwà ìtàn, ìwà irọ́, ìwà gàbẹ́gẹ̀bẹ̀ ló kùnà kan àwọn Kìrìsìtẹ́nì. Bó ṣe wà ní gbogbo ayé nìyẹn o. Ṣebí Yorùbá yìí ló mú ìrere lọ sí gbogbo Nàìjíríà tí Àjàkúràdá ṣe, tí àwọn Babalọ́lá náà tó ti gbé sókè, tí gbogbo CAC tún lọ yí gbogbo àgbáyé pẹ̀lú gbogbo sẹ̀lẹ̀ gbogbo wọn, gbogbo àwọn ṣọ́ọ̀ṣì, àwọn Pentecostal church, àwọn born again church àti born wuruwuru, gbogbo wọn ṣàkún gbogbo ayé bẹ́ẹ̀, wọ́n lọ káàkiri gbogbo ayé. Èmi náà jẹ́ kan lára wọn, èmi náà wá ń lo òyìnbó, ṣùgbọ́n ṣé ẹ̀tàn ilé mi náà gbé dání? Èmi ò ní bá wọn gbẹ́tàn dání o, òótọ́ yẹn ni. Ìgbà tí àwọn bàbá wa ní Olúwa tó ń kọ́ wa no TV wo, mo ní tẹlifíṣàn tó àtóbi 10 ní ìlú kan tí mo lọ. Àwo fún láti kọ́ àwọn èèyàn ní nǹkan ni, kì í ṣe pé láti máa wo program nú ẹ̀ tàbí nǹkan àbí news níbo. Àwọn fóònù tá a gbé dání yìí ó kún fún àwọn nǹkan burúkú ju tẹlifíṣàn wọn lọ. Àwọn dà lónìí gbogbo ẹ̀ ní gbogbo Kìrìsìtẹ́nì wò. Wọ́n náà fẹ́ wéré, wọ́n fẹ́ gbọ́ news, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tán ni. Ìwọ̀n rere tẹ́ gbà yẹ gbé dání gidi. Ọlọ́run ti fún wa ní àwọn oore ọ̀fẹ́ tẹ́ pé àfi ní dọ̀run àpáàdì. Gbogbo àwọn news tó máa ṣe, rí wọn bọ́ ṣe máa dress, obìnrin á wọ ṣòkòtò. Ó wá sọ pé òun lọ sọ́run, ọ̀run kọ́ àrùn àpáàdì ni. Ó má tan rẹ̀, ó ń tanra ẹni o. Ó ní ẹgbẹ́ àwọn òrìṣà wọn ní ẹni àwọn òrìṣà ló ń sọ yẹ. Ẹ lọ ka àwọn lẹ́ftíkù náà, kẹ lọ gbọ́ nǹkan tí Bélì sọ. Ọlọ́mí àwa gbé tàtú, àyà tàtú sáré. Ẹ wo, tí ẹ bá ṣàtúnṣe ẹ níbi kankan rè o. Ẹ ka Bélì dáadáa o. Ẹ má tanra yín o. Gbogbo tí ẹ ń dá kò ní gbé débi kankan. Ọlọ́run kan máa wò yín ni. Wẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín ló ń kọ́ máṣàn sí ìjọba ọ̀run ṣùgbọ́n kò ní débẹ̀. Orúkọ àwa ń bẹ, Mr. Lágbájá, Mr. Johannu, Mr. Ajayi, Mr. Ògbórelẹ́mọ̀ṣọ́, ó wọ orúkọ ẹ̀ nínú ìjọba ọ̀run.
ilé ẹ̀ ní níjọba ọ̀run ṣùgbọ́n ò ní débẹ̀ nítorí pé kí ni kò ṣe nǹkan tó yẹ kó débẹ̀ nígbà tí wọ́n máa bá ṣéènì ló kó sọ́rùn, ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ẹsẹ̀, òrùka ọwọ́, òrùka etí, òrùka imú, gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Torí ta ni ẹlòmíì àwa mú dodo àwa ṣì sí àwa mú àwọn nǹkan mi àá kìbọ̀ torí ta ni ṣé torí ọkọ ẹni ọkọ ẹ rìnà rí ẹni. Ó wá ní ẹ mú àwọn òrìṣà wọ̀nyẹn kúrò, òrìṣà náà pé ẹ mú kúrò. Ẹlòmíì àwọ̀ táì tán ẹ lè rí kílìpù. Ìlú yẹn mo dé tí mo ti lọ wàásù, ibi tí mo ti ná gbogbo ayé mi tí mo ná sí nìyẹn, gbogbo làálàá mi láyé ibi tí mo ná sí nìyẹn. Ó ń dà lónìí torí ìrere pé kí a ṣe nǹkan tọ́lọ́run sọ, gbogbo wọn padà lẹ́yìn mi ni o. Ó ṣẹlẹ̀ sí Brother Paul náà. Brother Paul nígbà tó ń sọ fún Timothy ó ní gbogbo wọn ti padà lẹ́yìn mi, gbogbo iṣẹ́ àló kúrò lẹ́yìn mi, kò sẹ́nì kankan mọ́ tó kù. Ẹ mọ nǹkan tá à ń sọ, ẹ mọ ẹ̀ṣẹ̀ tí Yorùbá ṣẹ̀ ni. Ọlọ́run máa fẹ́ràn Yorùbá mà ní torí pé ibẹ̀ yẹ gangan náà sọ pé ó sàn fún wàrà àti fún oyin. Àwa dẹ̀ fọ́ wa ń kó imí, à ń forí lágbó lọ, à ń lọ sí ìlú òyìnbó lọ ṣiṣẹ́ ẹrú. Àwa tó kó ẹ wá délé, bàbá ṣe kó délé báyìí Fúlàní á tún gbà lọ́wọ́ wa ni. Àwọn ìwọ̀n inú igbó wọ̀nyí á tún wá gbà lọ́wọ́ wa. Àwọn àjọ nínú igbó tó ti ń bí tó ń wà pẹ̀lú wa. Ẹ̀yin ò tẹ̀ ń béèrè pé bọ́nà tẹ̀ tí rọ́mọ tó ń bí wọ̀nyí tó ń pọ̀ ranranranran. Ẹlòmíì ìyàwó 10, ìyàwó bí 12, ìyàwó bí 15, ọmọ wa pọ̀ kò ní lóǹkà. Àtọba o àti ìjòyè o, gbogbo wọn kàn mú Bíbélì sórí ẹ̀ kodò, mú Kùránì gangan sórí Kùránì kodò. Ẹ̀yin náà ti ronú ni pé báwo ni Muhammed ẹ̀ṣá wa ṣe aburú tó yẹ náà tá a dẹ̀ ní ẹ máa pa. Àwọn Yorùbá ló mọ̀ túmọ̀ Bíbélì o, àwọn ló mọ̀ túmọ̀ Kùránì o, ṣùgbọ́n wá ṣe ni láàánú pé wọ́n ṣe ojúṣe wọn. Ìgbòho gangan lọ̀tá wọn. Ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀, ẹ jẹ́ tẹ̀síwájú. Bóyá ẹsẹ̀ 4 ló ti wí o. Ẹsẹ̀ 4 kí ló ti wí o. À ń pẹ́ o. Àwọn ọmọ Ísírẹ́lì sì mú Báálímù àti Aṣtárótì kúrò, wọ́n sì sin Olúwa nìkan. Ìyẹn ni pé wọ́n sin Ọlọ́run nìkan. They serve the Lord only. Wọ́n sì sin Ọlọ́run ṣùgbọ́n mú àwọn òrìṣà wọn kúrò. Ìyẹn náà pè látúnṣe. Ìyẹn náà pè ní restitution. Tí Yorùbá ò bá ṣe restitution, gbogbo Christian mo sọ, mi bá Fúlàní sọ̀rọ̀, mi dẹ̀ bá fún Mùsùlùmí sọ̀rọ̀, mi dẹ̀ bá oníṣẹ̀ṣe sọ̀rọ̀. Ẹ̀yin Kristẹni torí ẹ̀yin lẹ ní pé ẹ jẹ́ ọmọ Ọlọ́run. Tẹ́ bá jẹ́ ọmọ Ọlọ́run tó yẹ pé ó yẹ kẹ́yìn ẹ̀yin ojú òtẹ̀ tì wọ́n. Ta ló yẹ kó ṣiṣẹ́ tí Ìgbòho ń ṣe? Ṣùgbọ́n mo dúpẹ́ Ọlọ́run pé Ìgbòho mọ Bíbélì, kò sí bó ṣe máa sọ̀rọ̀ tó ní kí Ọlọ́run, tó ní gbàdúrà sọ Ọlọ́run, kò síbi tó máa dé tó ti ní sọ̀rọ̀ Ọlọ́run, kò síbi tó ti ní fògo fọ́lọ́run torí pé ó mọ Bíbélì. So tí ẹ̀yin tẹ́ pé ra yín ní Kìrìsìtẹ́nì tẹ́ bá ní pé ẹ kórìíra ẹ̀, kò gbé Bíbélì dání. Tí ẹ̀yin oníṣẹ̀ṣe náà tẹ́ bá ní pé oníṣẹ̀ṣe ni, ẹ lè gbọ́ bí tó ti ń bẹ̀ sí ń sọ pé tèmi ní kẹ́ ẹ ṣe o, ẹ padà sí ilé o, kò ní sọ̀yẹ fún yín. Tí bá dẹ̀ jẹ́ Mùsùlùmí kò ní sọ pé Mùsùlùmí ní kẹ́ ẹ ṣe o. Ó kó gbogbo ẹ̀ mọ́wọ́ ni. So choose what you want. Ó ní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ̀, ọ̀rọ̀ ìlú ẹ̀ ló ń jà fún. Ìtọ́rọ̀ gbé kalẹ̀ fún ìwà àti Tinubu. Wọ́n ń ṣe ojúṣe wọn o. Àwọn tó dẹ̀ jẹ́ Ìgbò àti Hausa, they are receiving the privilege from what Tinubu do. Àwọn náà ti ń ṣe, wọ́n ti sapá wọn sí. Àánú ṣe mí fún Kristẹni torí pé ẹ̀yin gangan, torí yín gangan ni sàríà fi ń bọ̀, ṣùgbọ́n ẹ̀ tí mọ́ mẹ́mẹ́mẹ́. Àṣà ń bá bọ̀ ni. Àṣà mẹ́yẹ kúrò náà pò ní o. Tí ẹ bá ṣàtúnṣe, kẹ́ sọ àwọn òrìṣà yín wọ̀nyẹn, kẹ́ kó wọn sọnù, kẹ́ wá gba Ọlọ́run yẹn lótìtọ́ àtòdodo, kẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀. Ẹ lọ wo Babalọlá, tẹ́ ẹ bá mọ̀ tán Babalọlá, ẹ lọ kọ́, ẹ lọ gbọ́ sítórì ẹ̀. Ẹ má jẹ́ kán tàn yín o. Tí ẹ bá wá lè mọ̀, ẹ ṣe nǹkan tó ṣe. Bó ṣe nǹkan tó fa wàhálà bá Yorùbá lónìí, ẹ lè mọ̀ àṣírí ẹ̀. So tí ẹ bá wọ́n ní tí ọmọdé ò bá mọ̀ tán, á bá àrọ́bá o. Àwọn àrọ́bá lẹ̀ ń gbọ́ wọ̀nyí. Ó dá ẹsẹ̀ 5. 20 years, 200 years. Yes, verse 5. Samuel sì wí pé gbogbo Ísírẹ́lì jọ sí Mispe,
èmi ó sì bẹ̀bẹ̀ sí Olúwa fún yín. ó ní òun máa gbàdúrà fún wọn ni o, wọn á bá wọn ṣìpẹ̀ sí Ọlọ́run. Ta ló fẹ́ ṣe, ta la gbẹjọ́rò wá báyìí sìn, ta la bá wa ṣìpẹ̀ sí Ọlọ́run? Ibo la fẹ́ kóra wa jọ sí? Ṣé a lè kóra wa jọ sí ojú kan? Yorùbá mà tóbi, àwọn tó wà ní gbogbo àgbáyé. Màá play nǹkan tí Ọláwuyì Yorùbáwuyì tó sọ, ẹ gbọ́ bí Yorùbá ṣe rí gangan ló ṣe sọ̀rọ̀ yìí. Ó dáa, kí n tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀ ká tó lọ síbẹ̀, ẹ gbọ́ nǹkan tí ó sọ ní ìbàyí. Samuel ni o, ta lẹni tó máa dúró fún Samuel nsìn? Àwọn èèyàn mélòó ló ń wo ìkànnì yìí? Àwọn èèyàn mélòó ẹ ò bá ṣe pọ̀ tó? A lè sọ pé nǹkan tá à ń wò yìí o, nǹkan tá à ń ṣe yìí ó dára, kò sí. Ẹ̀dà kan rí èèyàn mẹ́ta, èèyàn mẹ́rin tó máa ní òun láìkẹ̀, kan rí èèyàn márùn-ún tá wò ó. Gbogbo wàhálà tá à ń ṣe nìyẹn o. Ní ọ̀rẹ́, ní fámílì, ní ìbátan, ní anybody nínú Yorùbá tá lè fún. Bóyá àgbàtà tẹ fún àwọn náà, wọ́n kórìíra nǹkan tẹ fún wọn. Kí ni ìranù tí ẹni ń wàásù? Kí ni nǹkan tí ẹni ń sọ? Níbo ni Nàìjíríà ti máa wọlẹ̀? Ẹ wo, Nàìjíríà ló máa wà for life ni. Àdúrà àwọn tó ń gbà nìyẹn, Yorùbá ni wọ́n. Oríṣiríṣi èèyàn ló wà nínú ilẹ̀ Yorùbá. Oríṣiríṣi èèyàn la ní. So máa ro opinion oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé wọn tó lè ṣe? Tó wá wù wọn kan gbọ́, tó wá wù kan máa wò. Àmọye èèyàn tẹ́ pé ọ̀n wò, ọ̀n fẹ́ wò, ọ̀n fẹ́ gbọ́. Wọ́n di etí wọn sí. Ikú sì ń bọ̀. Eré là ń pè. Ṣé ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún 6 sẹ́yìn kò tí yẹ kó tí ṣì wà lójú? Iye wa ò tí yẹ kó ṣí. Àwọn èèyàn tí ń pariwo lọ bá ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn nǹkan ẹni ń ṣẹlẹ̀ kò yé òde yé wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. So ó wá kọ alágbàwí. Ṣé mọ̀ pé Jésù alágbàwí ni bíi ti Samuel yìí? Ó ti ṣe fún wa, gbogbo ẹ ti parí iṣẹ́ yẹn. Ó wá kú wọ fúnra ẹ̀. Má retí pásọ̀ kankan pa ṣe fún ẹ. Tó bá retí pásọ̀, ó ti gentle nìyẹn. Ìyẹn ni pé ó ti rúgóyìn. Ìyẹn ni pé ó ti gba ìtàn láyè. Ìyẹn ni pé ó ti pa rẹ̀ sọnù. Ìyẹn ni pé ó ti pè àrùn àpáàdì fúnra rẹ̀. So ẹ máa gbọ́ àwọn news tí àwọn arákùnrin kan ṣe ká tó lọ sí ibi news yẹn. Ẹ jẹ́ ká parí ẹsẹ̀ yìí ká lè bọ́ sí inú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ká máa gbọ́ ròyìn. Ó yá, ẹsẹ̀ kẹfà. Ẹsẹ̀ kẹfà. Wọ́n sì péjọ sí Mispe. Wọ́n pọn omi. Wọ́n sì tú u sílẹ̀ níwájú Olúwa. Wọ́n gbààwẹ̀ ní ọjọ́ náà. Wọ́n sì wí níbẹ̀ pé àwa ti dẹ́ṣẹ̀ sí Olúwa. Samuel sì ṣe ìdájọ́ àwọn ọmọ Ísírẹ́lì ní Mispe. Ibi tí a lọ nìyẹn o. Wọ fúnra ẹ̀ gbà wípé o ti dẹ́ṣẹ̀. Ìyẹn náà ń pè ní pé confession. Confess ẹ̀ṣẹ̀ wọn. If you don't confess your sin, there's no any solution. Don't think that your green pasture is coming. O ò lè rí ilẹ̀ tútù tẹ̀. O ò dẹ̀ lè rí ogun iṣẹ́. Rántí wípé sórí gbogbo Yorùbá tó ti jáde more than 100,000 soldiers ní Ìgbòho ti race báyìí. Ẹ wo Èkó tán ní kò lè wọ̀ lọ́jọ́ kìíní àná. Ó máa wọ̀ báyìí. Gbogbo àwọn sójà tẹ̀ ń wò yẹ, ẹ rí ìgbà tó ń sọ̀rọ̀, a máa gbọ́ tó bá yá. Ẹ rí pé gbogbo nǹkan wọ̀nyí ó ń ṣẹlẹ̀ nítorí pé kí àǹfààní èyí tó yẹ pé Ọlọ́run prepare fún wa tí Samuel yẹ kó ṣe fún wa kí ẹ̀yin fúnra yín kẹ́ lè túra yín sílẹ̀, ọwọ́ yín ló kù sí o. Màá fi ìkànnì hàn fún wa. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin wa yìí tí ó máa bá wa sọ. Ká gbọ́ ìròyìn ẹ̀, ká gbọ́ ohun tó ń wí. tó gbọ́nà tó gbé eléyìí kalẹ̀ lórí tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Awuyewuye ọ̀hún ti ń jáde ọjọ́ ti pé àyànfẹ́ Elédùmarè nípa ìdásílẹ̀ ìrù ẹkùn èyí tó ti gbéra sọ ní ìpínlẹ̀ Kwara. Mo sọ̀rọ̀ kan náà lọ́jọ́ náà lọ nígbà tá a gbéròyìn jáde níbi tá a ti ṣe ní àlẹ́ wípé àwọn ìjọba ìpínlẹ̀ Kwara wọ́n kọ̀ fún olóyè Adéyẹmọ Sunday tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Ìgbòho Òòṣà wípé kó má ṣe sí ìfilọ́lẹ̀ ìrù ẹkùn kankan ní ìpínlẹ̀ Kwara. Àyẹ̀fẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ ni mo mọ̀ gbà láti lábala lábẹ́ aṣọ nígbà táwọn míì kàn sí mi wípé owó yìí kò ṣẹ o, wípé kò sí ti jẹ́ bẹ́ẹ̀
ìjọba ìpínlẹ̀ Kwara sọ pé kí ìlú ẹkùn ká má wá sí ìpínlẹ̀ Kwara fún ìfilọ́lẹ̀ wọn látàrí wípé kò pẹ́ kò jìnnà ó ní ìlú ẹkùn náà lọ sí ìpínlẹ̀ Kwara tí wọ́n ti lọ ṣe ìfilọ́lẹ̀ ọ̀hún. àmọ́ mò ń sọ wípé àwọn ò ní gbéròyìn kan jáde láì ní kúlẹ̀kúlẹ̀ ìròyìn náà lọ́wọ́ àti òkodoro rẹ̀. ìjọba pẹ́ só jìnnà tí ìròyìn mi tó fi jáde wípé ìjọba ìpínlẹ̀ Kwara àtàwọn ọmọ bíbí ìpínlẹ̀ Kwara pàtàkì jùlọ nílùú Ìlọrin wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbógun ti ìlú ẹkùn láti má jẹ́ kó wá sí ìmúṣẹ. gbogbo àná la sì ti rí fọ́nrán agbẹjọ́rò kan ètò ń jà káàkiri lórí ayélujára. mo sọ wípé àní gbéròyìn kan jáde sẹ́ẹ̀ lórí ìkànnì ALF Yorùbá TV ká mọ̀ ti rí àrídájọ́ àti àrídìmú rẹ̀. a máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé ọ̀rọ̀ wò lọ láláìṣẹ́. èyí tá a tún wá gbé jáde lásìkò yí àyànfẹ́ ní kò pẹ́ kò jìnnà táwuyewuye ti lọ wípé kò gbọdọ̀ sí ti jẹ́ ìdásílẹ̀ ìlú ẹkùn kankan ní ìpínlẹ̀ Kwara. níṣẹ́ ni nǹkan tó ti bẹ́ ìyọ o fáwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú báwọn oníṣẹ́ láabi afẹ̀míṣòfò báńdíìtì Fúlàní oníṣẹ́ láabi yìí wọ́n tún ṣe ti ń sọsẹ́ ní ìtẹ̀síwájú ní ìpínlẹ̀ Kwara. gbogbo àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Kwara tán jẹ́ ojúlówó ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n ti ké sí ìjọba ìpínlẹ̀ ọ̀hún wípé káyọ̀dá Sunday Adéyẹmọ ìlú ẹkùn ká máa padà bọ̀ sí ìpínlẹ̀ Kwara torí pé àwọn táwọn gbọ́kànlé wọ́n ti jàǹbá wọn. bẹ́ẹ̀ náà tó ké sí ẹni tó jẹ́ emir nílùú Ìlọrin wípé ó dáa ẹ̀yin náà dìde ogun ẹgbẹ́ ogun ti àwọn Fúlàní oníṣẹ́ láabi yìí. òkú ọ̀rọ̀ ti pọ̀ lórí agbẹjọ́rò ètò ṣẹ̀nálẹ̀ wípé kí ìlú ẹkùn ká má wá sí ìpínlẹ̀ Kwara. wọ́n ní gbogbo wọn náà dákẹ́ tán fọwọ́ lẹ́rán tẹ́lẹ̀ o nígbà tá ń jáwọn ènìyàn gbé tí wọn ò rí nǹkan kan ṣe sí i. àmọ́ àyànfẹ́ Elédùmarè ibi tí mò ń bọ̀ gangan lásìkò yìí ó ní ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́ mọ́júmọ́ ní ọjọ́ 21 oṣù keje ọdún tá a wọ̀ yìí nípa àwọn oníṣẹ́ láabi afẹ̀míṣòfò wọ̀nyí báńdíìtì wọ́n mà tún ti lọ sọsẹ́ lápá bòmíì ní ìpínlẹ̀ Kwara níbi tá ti fọ ilé máwọn ènìyàn lórí tá sì ti jí wọn gbé lọ ní ìpínlẹ̀ ọ̀hún. olówó jẹ́ káwọn olùgbé ìpínlẹ̀ náà ká túyáyá jáde tó sì ń ké sí ìjọba ìpínlẹ̀ wọn lábẹ́ aláṣẹ àti olùdarí eyín Abdulrahman Abdulrasaki tó fi mọ́ emir ìlú Ìlọrin wípé ẹ dákun ẹ dábọ̀ ó tó gẹ́ ẹ wá gbà wá kalẹ̀. àmọ́ tẹ́mi ń wò nínú ọ̀rọ̀ tí ń lọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo ọ̀rọ̀ náà kọ́ láàmú tú pẹ́rẹ́pẹ́rẹ́ rẹ̀ kalẹ̀ lórí afẹ́fẹ́ torí pàwọ̀ tiẹ̀ lágbájá bẹ́ẹ̀ la ṣe bẹ́ẹ̀ àní ìyá débi táwọn dé gbẹ̀yìn lágbọ́n ti ọ̀rọ̀ òṣèlú àbí ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n táwọn tó sì dá wa lójú ni wípé pánsá òfura pánsá ti dáná àjò òsì fura àjá ti jìn ṣe mọ́ pàrọ̀ tàn yín wọ́n ti ta ìpínlẹ̀ Kwara o bẹ́ẹ̀ náà tó ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣe owó rẹ̀ ní àpapín lásìkò yìí torí wípé kí ni àwọn oníṣẹ́ láabi ọ̀hún wọ́n ti gba gbogbo lẹ̀ tán kò sí nǹkan kan tí ìjọba wọn ṣe tán láti ṣe sí bẹ́ẹ̀ làwọn adarí wọn torí pé ibẹ̀ gẹ́gẹ́ náà ti ń jẹ tó ti mú ìláǹfààní láti tú pẹrẹpẹrẹ àṣírí kalẹ̀ torí wípé ọgbọgbọ́n ọ̀làgbàlagbà ní fi sá fún màálù gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà nílé bẹ́ẹ̀ ṣe sọ. àmọ́ kí n má fà àkókò wá ṣòfò tí mo bá wá fún ti àsìkò yìí onígbé àti ariwo táwọn olùgbé ìpínlẹ̀ Kwara tí wọ́n tún pa báyìí ṣẹ̀sì mọ́tẹ̀yìn ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn àtàwọn ìjọba ìbílẹ̀ míì ní ìpínlẹ̀ Kwara ìlú tó ń bẹ lábẹ́ wọn wọ́n lé ní 30 ní èyí tí ọ̀pọ̀lọpọ̀ tán ti di àwòrò báyìí àti múròyìn kan wá ṣáájú àsìkò yìí tipẹ́tipẹ́ wípé odidi ìlú ó ti dàwòrò gbogbo ẹ̀ náà látún ṣe àfihàn rẹ̀ fún wa ajá wa pàdé lábala àríwísí kí lójú ìwòye ti tẹ̀yìn àṣírí wo ní ń bẹ ní ìpínlẹ̀ Kwara ètò ń pọ̀ fún ọmọ Adéyẹmọ láti wá síbẹ̀ kó wá ja àjàyè gẹ́gẹ́ bí ó ṣe ṣe ìlérí ẹjá pàdé lábala àríwísí ayọ̀fẹ́. kí a tó lọ síbi tí àwọn èèyàn ti máa sọ nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara. So as some of us that cannot understand English, I believe that everybody here, if you don't hear, let me see you what we are playing. I didn't hear. Raise up your hand. Okay, they hear, they don't raise up hand. Thank God that they are hearing. Okay, now, wọ́n sọ fún wa wípé arákùnrin tó ròyìn yẹn ó ń jẹ́ kó yé wa wípé àṣírí ọ̀pọ̀ ni àwọn ò lè sọ tí èmi gan mọ̀ lọ́pọ̀lọpọ̀ tí gbogbo wa mọ̀ tí a lè sọ. àwọn lára wọn tá à ń ṣe ìlú tí Yorùbáwùyí, that is its village, its town, and many great men from Yoruba land. Even though we see pastors, great pastors, I will not be mentioning them. I don't have time for that. So you will know that Christians, they are sleeping really. Their pastors didn't talk. Their general overseers not talking. And they come from this village, this place.
and they close their mouth. But we see that mama that is crying on that day because of his husband, and he make alert that Tinubu can talk and Igboho can do something. Well, I don't have things to say. Let's move forward. Let those people talk now and hear by their mouth. Aago mọ́kànlá wọn ká wọn mọ́lé wọ́n bá jálẹ̀kùn ọmọ mi àgbà wọn kọ́ gbé wọn ti sọ lẹ́sẹ̀ àtẹ̀yìn ọwọ́ sẹ́yìn wọ́n ti lù rédèrèdè wọ́n bá wọ yàrá kejì ara tèmi náà wọ́n bá kó gbọ́ ọmọ jáde àwọn ọmọ mẹ́ta wọ́n bá kó wa síta wọ́n lùlù wọ́n lù wá sáà lówó lọ́wọ́ aláàlówó lọ́wọ́ owó tó wà lọ́wọ́ wa wọ́n ti gbà ẹkú ti gbà kò sí mi mọ́ a bá ń bẹ̀ wọ́n bá àtẹ̀mí gan ni wọ́n kó lọ n kò di pé ìṣubú tó fipá gbé mi dìde tán náà mi mọ́lẹ̀ tí bá tó sọ̀rọ̀ dìde sí ni lọ tí mo tún dànù àti àwọn fẹ́ kan òkè odò kan wọ́n á ní kí n jòkó báwọn míì ti ń bọ̀ lẹ́yìn lára wọn bọ́n ṣe tún dìde sí mi nù pé kí ni ìjókòó mi tó ń sọ láwùsá gbogbo èdè burúkú tàti ẹ̀gbọ́n bọ́n ṣe sọ lóríṣiríṣi lọ́ba tó fipá gbé mi dìde bí ìṣe ń lọ báyìí tí mo tún rí lulẹ̀ ìkànnì wọn adá ìpínlẹ̀ ọ̀dà náà kan fèmí lẹ́kẹ̀ padà sẹ́yìn àmọ́ gbogbo àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn ti kó lọ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi o ẹ dákun tó lọ ọba lọrin lọ́jọ́ àmọ́ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi kò ní bàbá mọ́ èmi nìkan náà ló kù tí mo gbọ́ ẹ ṣàánú mi tó lọ náà ẹ ní ṣòfò ẹ ní ṣòfò mi ẹ dákun tó lọ náà gọ́fìnà ṣàánú mi ọmọ mi àgbà fẹ́ ṣe ẹ̀sánmù pólì àbájáde tí ó fi ṣe sáàpù ló wà báyìí o wọn ò jẹ́ kó rí ṣe o ẹ dákun tó lọ ẹ ṣàánú mi ẹ ra àánú gbà o ẹ dákun tó lọ ẹ̀yin náà jèrè sí ẹ ṣàánú mi o ẹ dákun tó lọ lọ ẹ dákun tó lọ lọ mo ní ẹ ra àánú gbà o gbogbo bí ọmọ yín wọ̀ ní sí ìlú ẹ dákun ẹ ṣàánú Assalamu alaikum. Ṣùgbọ́n náà fẹ́ gbòó ni kí ẹ ń gbáriwo ṣebí wọ́n ní pé kó má wá bàbá lọ́ọ̀yà tó ń pariwo ó ní ò gbọ́dọ̀ wá Ìgbòho gbọ́dọ̀ wá irú ẹ̀ kò gbọ́dọ̀ wá kí ló wá ṣẹlẹ̀ ń sìn ṣé àwa tí àwa ń lo òyìnbó là ń dá wàhálà lẹ̀ ṣé wọ́n lè gbà wọ́n ṣé ẹ̀rí pé wọ́n fẹ́ pa wọ́n ni àní nǹkan ti ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá ẹ̀ tí mọ̀ kankan àṣírí láǹlà ni a fi ń ṣeré yìí o ẹ máa gbọ́ o bàbá kan rẹ̀ tí ń sọ̀rọ̀ yìí o rẹ̀ tí gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí o. Mo kí ọba wa ìlú Ìlọrin mo sì kí gómìnà Kwara State mo kí chairman wa local government wa Ìlọrin East gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi inú bẹ́ẹ̀ sì gbogbo yín Ọlọ́run ó sàlámù ní mọ̀kọ́wọ́lá kẹsàn-án wa tí ń ṣẹlẹ̀ ají ní òru jẹta ní nǹkan bí aago mọ́kànlá níjẹta yẹn bá ń yára kò máa rí gbà pẹ̀lú sẹ́gì àmà wọ́n já àtàbà yìí di yẹn wọlé kíkẹ́ wọ́n báyìí di wọ́n bẹ̀rẹ̀ sí sílẹ̀ kó kálọ̀ kálọ̀ kúlù ọmọ mi tí ó bí akọ́kọ́ gbé lọ yìí yàrá ní ọkọ̀ já agbó àti ìsọ́lé o yàrá ní ọkọ̀ já Muslim ni o Muslim bàbá yẹ o gbogbo bá jẹ́ òwúrẹ̀ tó gbé kalẹ̀ tó gbé. ṣe àgbẹ̀ Kwara Muslim kọ́ láàrin wọn. á ti àgbà á sílẹ̀kùn yàrá màmá rẹ̀.
àwa obìnrin òrùka sẹ́nikẹ́ni Àbẹ̀ní àfàìbá wọn jà wọ́n ń bínú àwa ò gbèrò ọ̀tẹ̀ sẹ́nikẹ́ni. Wọ́n ti wọ̀lú Ìlọrin, wọ́n ti wọ ìlú Ìlọrin. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé olóyè ò wá gba permission lọ́wọ́ Ṣéwù àbí Ẹ́míà, mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ni wípé àwọn bandit tí wọ́n wọ ìlú Ìlọrin àbáwọn terrorist tán pé wọ́n bandit tí wọ́n wọ ìlú Ìlọrin, ẹ jọ̀ọ́ ṣé wọ́n gba permission? Mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ní o, torí àáfàá sọ̀rọ̀ òjò kù ó lọ́lọ́run ṣẹ̀rí hun. Ẹlẹ́ẹ̀fẹ́ Sunday Igboho mọ́ ní Kwara State, àwa ti ẹ̀fẹ́ nílùú gómìnà náà, ẹ dẹ̀ má fẹ́ ní Ìlọrin, ṣùgbọ́n nílé gómìnà ìrẹ́pọ̀n has come to stay. Ayé ìgbà tẹ́ ń dí àwọn bàbá wa lórí mọ́lẹ̀, ayé ìgbà yẹn ti kọjá. Náà wọ́n ti wá wọ ìlú Ìlọrin sìn, obìnrin ẹyọ kan wọ́n kó ọmọ ẹ̀ 3. Mo ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ní o, pípa tán wọ ìlú Ìlọrin tán ń bọ̀, tán kọ lẹ́tà wọ́n gba permission lọ́wọ́ Ṣéwù Ẹ́míà, tán gba permission lọ́wọ́ wọn. Ẹ ní pé fàìbá wọn jà wọ́n ń bínú Àbẹ̀ní èmi ò gbèrò ìkà sẹ́nikẹ́ni, wọ́n sọ mí dọ̀tá yín. Ọbúṣìlámù ni Ọbúṣìlámù ni Ọbúṣìlámù, wọ ọmọbìnrin yẹn ò sì bẹ̀rù Ọlọ́run, Ọbúṣìlámù. Ìyá tí wọ́n kọ́ àwọn ọmọ ẹ̀ lọ nísìn ó ń lò jáàbù o, bàbá tí wọ́n kọ́ àwọn ọmọ tiẹ̀ lọ ó ń kírun o, tó rẹ máa rápa ìrun lára bàbá yẹn. Mo ní kí wọ́n á bí yín ni o, kí kàn wọ́n á béèrè lọ́wọ́ yín wípé sáwọn boko àwọn fámìlì yín tó rán fámìlì yín ni wọ́n, ṣé wọ́n gba permission lọ́wọ́ yín kán tó kó àwọn ọmọ tí wọ́n kó nílọrin? Wọ́n lọ́mọ kan fẹ́ ṣe exam, final exam bí university àbí poli ló wà, kó lọ fi serve. Wọ́n ti gbóhùn náà lọ. Ojú ìyá ni wọ́n ń lu ọmọ nílùkulù tí ìyá ò lè sọ̀rọ̀. Òótọ́ ló ń sọ fún wa yẹ o, èrò ọkàn ẹ̀ ló sọ yẹ o, torí àwọn gbà yí pé kò sọ̀run àpáàdì. Inú ń bí gbogbo wọn sí kìrìsìtẹ́nì àti mùsùlùmí, gbogbo wọn yẹ ibi tí a bá wọn dé nìyẹn. Mùsùlùmí lòun náà fún rẹ̀, ṣùgbọ́n ohun tó fojú ẹ̀ rí láyé kò lè padà sí mùsùlùmí mọ́. Àwọn nǹkan yẹn ló ń ṣíjú àwọn èèyàn sí tó fi ń bu. Ẹ wá wò ó ń sìn ọ̀rọ̀ tọrùn àpáàdì pé tóun bá tẹ̀ máa sọ̀rọ̀ àpáàdì wọn á gbé látọ̀pù dání bí oníkálukú ṣe ń ro tiẹ̀ nìyẹn o, òótọ́ tẹ̀ ló ń sọ yẹ o. Ó ní o máa rí ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀, ó ti gba kámú nìyẹn. Kéye pé kò gbà pọ̀rùn àpáàdì ò sí, ṣùgbọ́n nítorí pé ibo ló fẹ́ yà sí. Ó mọ kìrìsìtẹ́nì, ó mọ báíbù, ó mọ koran, gbogbo ẹ̀ ló mọ̀ o. Ó mọ̀ ṣẹ̀ṣe. Nǹkan tí àwọn èèyàn fi padà sínú ẹsẹ̀ òwúrọ̀ wọn nìyẹn, pé tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí. At least wọ́n rí Ìgbòho náà. Ìgbòho jẹ́ olówó, ó jẹ́ ọlọ́rọ̀, ọkàn ẹ̀ balẹ̀, ṣùgbọ́n ó wà lábẹ́ ààbò. Wọ́n rí Tinubu wípé Tinubu mẹ́rẹ̀ẹ̀ta náà lòun kó dání, ìyàwó ẹ̀ pásítọ̀ ni, òun fún rẹ̀ mùsùlùmí ni, ẹ̀sìn gbẹ̀tugbẹ̀tu ni, ó tilẹ̀ jẹ́ pé kò ṣe bí ti Ìgbòho. Abẹ́rẹ́ kó kàn abẹ́ lásán ni, abẹ́rẹ́ pọ̀ ní Àbújá pẹ̀lú Kùránì ni. A ti kú ti pẹ́, bẹ́ẹ̀ lọ Ọbásanjọ́ ni, mọ̀ ta ni ò mọ̀ wọ́n, ẹ fẹ́ lọ sípò, ẹ fẹ́ lúrù odidi ìlú, ẹ wá gbórí yín sílẹ̀ lásán lọ síbẹ̀. Abẹ́rẹ́ pé cross lèyìn máa ń gbé lọ kó tó pọ́jọ́ kan lórí àti ẹ̀tìkú. Kọ́ńtẹ̀ tó announce ìròyìn pé ẹ tẹ̀ ṣàṣeyege pé ẹ̀yin ló win election, ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá Awólọ́wọ̀ náà, kẹ wá sàn kẹ jẹ́ kó mọ̀ ó tójú ẹ rí. Ṣé kò ẹ̀ tí gbọ́ròyìn ni? Tí ẹ bá tẹ̀ sí láyé ńgbà yẹ ẹ ti máa gbọ́ròyìn díẹ̀díẹ̀. Abẹ́rẹ́ pé ojú lásán náà fi ń gbọ́ ọmọ lọ́wọ́ yìí kúrọ́ ni. Ojú lásán kọ́ o, ẹ máa lọ ṣe, ẹ máa padà sílé, ìtumọ̀ nìyẹn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ nípa ọ̀rọ̀ ìjọba ọ̀run. Wọ́n pàdé àwọn náà ṣáà kírun, ọjọ́ máa wà nínú wọn ni wọ́n máa supply mi ní data.
a máa browse, a máa chat, a máa ṣeré nínú iná, a máa dáná, a máa ṣèdè, a máa jẹun. Ìdá ti sunkún tí èdè máa pariwo oró. Wọ́n sọ yín di wọ́n sọ mí di ọ̀tá yín. Ẹni bí fọ́tò mi káàkiri lọ gbogbo ẹ tẹ́ ṣe èrè tẹ́lẹ̀ ṣe ẹ̀ ń ṣe wèrè wọ́n wèrè. Ẹ kàn pa gbogbo nǹkan tẹ́ ní. Ẹ bá jáwọ́ àwọn nǹkan tẹ́ ní kan máa pa wọ́n dànù lẹ́yọ kọ̀ọ̀kan ni. Àṣẹ Elédùmarè ni. Kò kí ń ṣe ọ̀rọ̀ èèyàn. Àṣẹ àwọn orúmọlẹ̀ ni. Tèmi mo kí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣò yìí. Kí ni à ń sọ fún wa ni pé ibi tí a bá ọ̀rọ̀ Yorùbá dé nìyẹn, ibi tí a bára wa dé nìyẹn nílẹ̀ orí ilẹ̀ pẹ̀ta wà. Àwa mi bá àwọn ẹlẹ́sìn mùsùlùmí àti ẹlẹ́sìn àbáláyé sọ̀rọ̀ o. Ẹ̀yin kìrìsìtẹ́nì tí ẹ̀ ń tanra yín ẹ̀ mú ní bá sọ̀rọ̀. Ẹ ti gbọ́ nǹkan tí Samuel sọ bọ́ọ̀lù ìfẹ́ rìn sí ordinary Sabbath day ọjọ́ Olúwa gbogbo yín ta sọnù ẹ bẹ̀rẹ̀ sí ń jòjò àjórẹ̀yìn torí Sabbath day lẹ́rí tí ogun ẹ̀ wà tí ẹ̀ ń rí ní àwọn Europe yẹ ní gbogbo àgbáyé o. Iran ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù torí pé a ti ní nǹkan tá a máa play fún wa. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn nǹkan wọ̀nyí kí ẹ lè mọ̀ yí pé a ti wọ̀ ẹ lè mọ̀ yí pé inú wàhálà àti pọ́njú ni àwa Yorùbá àti Nàìjíríà wà gbogbo àgbáyé. I'm a Muslim, but I'm not going to allow Sharia law to be in our constitution. These people have used religion to brainwash us. We need to focus on how to build our country with quality education and industries. For the sake of the women of this country, we need to ban Sharia law before it's a real problem. So another Muslim imam has been arrested in Africa. This time around, currently happening. Plateau State people, what exactly is wrong with you people in that state? What exactly is wrong with you people in Plateau State? Abudu Karia Tuari was arrested in Guinea for preaching violence, for calling other Muslims to start unaliving non-believers. If we see anybody fighting each other against religions, you are going to be arrested. We need to love one another and live together in peace. 15 souls were unjustly and questionably killed. I won't share pictures today because I'm tired of sharing the pictures. Challenges we face demand immediate and decisive action. We must stand united and move forward together. I am a Muslim. Olórí ìlú ní Áfíríkà, olórí ogun ní Burkina Faso ló ń sọ̀rọ̀ yẹ, òun ní ọ̀dọ́mọdé tí ó gbàjọba tó mú kí ìlú wọn kó tòrò. Ó ní mùsùlùmí lòun o, ó ní òde ní fàyè gba sàríà lọ tó mọ̀ pé sàríà lọ ẹ̀sìn tó yàtọ̀ ni, kò ní ìfẹ́ kìrìsìtẹ́nì nọ́mbà wà nìkan kọ́kọ́ run kìrìsìtẹ́nì dànù. Ẹ̀kejì òun fúnra ẹ̀ máa dòkú torí pé èèyàn dúdú lòun, wọn ò gbọdọ̀ rí dídú mọ́ nílùú ẹ̀. So ẹ̀yin tí ẹ pera ní Yorùbá tí ẹ bá mọ̀ túmọ̀ sàríà tẹ́ pé Ọ̀yọ́ ti gbà tí Ìlọrin dẹ̀ ti gbà láyè náà pé kó máa bọ̀ ní 2021 ni a rí ìlú Ìlọrin tí wọ́n bá wọn kìrìsìtẹ́nì tí wọ́n bá wọn fa wàhálà ní Baptist Church, ní School Baptist Church ni wọ́n ti bẹ̀ sí ń di wípé wọ́n ní pé kò sáyè fún Baptist School cooperate láìsí pé lo hijab, pé wọ́n gbọ́dọ̀ lo hijab ẹni pé àwọn ló gba nursery school yẹ sílẹ̀, àwọn ló ń sanwó nursery school yẹ, wọ́n kàn mọ́ ọmọ wọn síbẹ̀ mélòó ni wọ́n níbẹ̀ tó wá ní pé dídán ni pé wọ́n gbọ́dọ̀ máa wọ hijab ní school yẹ. Kẹ́bà lè mọ̀ pé òfin sàríà lọ nìyẹn torí pé àwọn gbà pé nọ́ọ̀tì làwọn, àwọn ń ṣe Yorùbá ṣùgbọ́n dẹ̀ ń sọ Yorùbá lẹ́nu, wọ́n fi ń tàn àwa Yorùbá. Nísìnyí wọ́n wá fẹ́ kí gbogbo Ìlọrin kó jẹ́ ìlú tiwọn, ká jẹ́ ìlú Fúlàní. So òun lè rí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yẹ, wọ́n ní àjẹ́ké lánàá ọmọ kú lónìí, ta ló mọ̀ pé àjẹ́ àná tí ó ń pariwo tó ń kà òun ló pọmọ jẹ.
bọ́n yẹn pòwe yẹn nìyẹn o. So ọ̀rọ̀ ti dé ojú ẹ̀ tí kọ́ pé a gbọ́dọ̀ gba ẹ̀tàn láyè fún ara wa. A ti rí ọ̀pọ̀lọpọ̀ tán ti bú orú àwa ibà yìí gbogbo ìbú náà máa bú wa torí pé ọ̀tá ìrere la jẹ́. A nífẹ̀ẹ́ Ọlọ́run. Ta ló nífẹ̀ẹ́ Ọlọ́run? Ṣé àwa ni àbí àwọn pásọ̀ wa tán tàn wá jẹ tí à ń dáwó fún tẹ́ pé àwọn là ń sìn àwọn Ọlọ́run wa. Àmọ́ tó bá yá ọ̀run táwọn ń dá sílẹ̀ yẹ á kó wa lọ síbẹ̀. Ẹ̀yin náà gbọ́ kan tí Ọláwuyì tó sọ fún wa pé òun ti rẹ́dì láti lọ síbẹ̀ tó bá ti jẹ́ pé ó wà ó tẹ̀ dá olóòní ó tẹ̀ sọ pé ọ̀run àpáàdì wà. Tó bá fẹ́ sọ gbà mí àní kò sí ọ̀run àpáàdì rọ́ là ń pa. Àwa àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì òpùrọ́ ni wá, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Báwo la ṣe sọ pé ó wà nígbà tó yẹ pé ìwà téèyàn ń wù ìwọ̀nyí tí àáfàá ń wù tí pásọ̀ ń wù èèyàn lè sọ pé tòótọ́ lọ́run àpáàdì wà ní. Lóòótọ́ ló kú wà o, lóòótọ́ ló wà, ṣùgbọ́n ìwà wa ló máa ṣe ìdájọ́ fún wa láti inú ayé yìí lọ. So ìdá ká gbàgbọ́ ọ̀ká má gbàgbọ́. Nígbà tí àwọn èèyàn lẹ́rí tó ń sọ̀rọ̀ wọ̀nyí tó jẹ́ pé wọ́n tako àtòyìnbó gbogbo wọ́n tako sàríà lọ pé ẹ̀sìn tó yẹ pé ó ń pààyàn ni, ẹ̀sìn tó fẹ́ pààyàn kú tó fẹ́ kí ìran Yorùbá kó wà láyé àti ìran Haúsá àti ìran Ìgbò gbogbo West Africa in short gbogbo Africa in short ni wọ́n fẹ́ make sure wípé wọ́n kó wọn kúrò. Nígbà tán kówó wá tí Bill Gates tó kówó wá ní ọdún 5 sẹ́yìn, àwọn ìlú tó gba owó lọ́wọ́ ẹ̀ nìkan ni Nàìjíríà. Wọ́n gba owó yẹn pé kán lè wá pa àwọn èèyàn, kán lè dín wa kù, káwọn bá lè máa jẹ, kán lè máa rúra ayé, á wá jẹ́ fífún. Ṣùgbọ́n lóòótọ́ ọ̀rọ̀ ẹgbọ́ ẹni tó ròyìn lẹ́ẹ̀kan ní ọ̀rọ̀ pọ̀ òun lè sọ. Ó náà ti ta wọ́n ti kéye pé rọ́ ló ń pa, wọ́n ti ta gbogbo Yorùbá, wọ́n ti gbowó ẹ̀. Òun náà sọ pé gbogbo gbọ́dọ̀ wá gbogbo Yorùbá. Àwọn ọba ti gbowó ní 5 years ago. Àwọn ọba yín wọ́n ti gbowó kú yín. Ẹyẹ bí àwọn láìpẹ́ yìí ni wọ́n ń ṣe election tí àwọn mọ̀mọ́ wọn yẹ tán gbọ́ òròmọ adìyẹ. Àwọn ọ̀dọ́ wọ́n gba pátá pupa lóbìnrin. Ẹ mọ̀ túmọ̀ ẹ̀ ní. Ẹ ti gbé àwọn ògo ọjọ́ iwájú yẹn ti gbé ta. Àwọn ọmọ tí ẹ ti bí ẹ ti gbé ta. Ẹ ti fi wọ́n ṣe ètùtù, ẹ ti fi wọ́n ṣe ìrúbọ. Yorùbá máa ń sùn o. Àtàwọn kìrìsìtẹ́nì number 1 àwọn Yorùbá ní pé èèyàn gọ̀ ó fẹ́ yín họra. Bẹ́ẹ̀ ló ṣe wá rí báyìí. Ọlọ́run dẹ̀ ń wò wá. Ṣé àmúkínú Jésù ń dùn sí wa ni àbí àmúkínú Jésù bàjẹ́? À ń ba Jésù nínú jẹ́ ni. Ṣùgbọ́n ó kú ti sọ́nà ọ̀rọ̀ ẹ̀ pé tó máa padà wá ṣé o máa bá gbàgbọ́ bí? Ẹ tún gbọ́rọ̀ yìí o. I'm not going to allow Sharia law to be in our constitution. You are welcome to Nigeria News Sport. The headline that you are seeing and the news that you are reading and what you are hearing in your ear are not AI. They are human beings. The events that are unfolding in Nigeria, as a matter of fact, the simultaneous event, jihadist event that is unfolding in West Africa, cause for concern. But as I speak to you right now, many of them, about 3 of them, have been arrested. One in Nigeria, one in Guinea, and one in other country, Namibia or Zambia or so. I don't know. But first thing first, I will allow you to watch this video. Thereafter, we come back to analyze more about what the US is actually saying about the Sharia law that other people that are not believers, they regard it as infidels. They should be unalive. They should be eliminated out of this earth. They are not worthy to live together. Ọ̀nà gbọ́dọ̀ wà láyé. Ẹni fidel àwọn Kìrìsìtẹ́nì wọ́n pè ní fidel àti Mùsùlùmí tó wà nílẹ̀ Yorùbá. Wọ́n gbọ́dọ̀ pa wọ́n ni. Amẹ́ríkà ló ń sọ̀rọ̀ yìí o. Oníkẹ́ gbọ́. United States of America are saying about women who are under Sharia laws, about country who are about to enact, and the warning to the northern part of Nigeria. So another Muslim imam has been arrested in Africa. This time around, currently happening in Guinea. As you can see, a Muslim imam named Abu Dukaria Tuari was arrested in Guinea for preaching violence, for calling other Muslims to start unaliving non-believers. This is happening right away in Guinea. Authority just got him arrested, as you can see, telling other Muslims that they should start forcing Christians and non-believers
members to kì í ṣe start nàìjíríà nìkan o to Islam. wọ́n ń ṣe káàkiri gbogbo ilẹ̀ West Africa ní o Unaliving them. pé kọ́ máa pa àwọn Even went too far àwọn tó ń ṣe mùsùlùmí of Guinea, non-believer, that the president ẹnikẹ́ni tó wà ti ṣe mùsùlùmí ẹ máa pa òun náà sọ yẹ o wọ́n ti mú o Nigeria just happened in Burkina Faso. ó ń ṣẹlẹ̀ ní Burkina Faso náà o Including his members. Happening in Mali. ó ń ṣẹlẹ̀ ní Mali o Across Africa, especially West Africa. ní gbogbo Áfíríkà ṣùgbọ́n ebi tó gbóná jù ní West Africa Not our problem. Are you okay? number one Nàìjíríà Are you okay? Foreign religion from Arab. ṣé ẹ ń fẹ́ àwọn ẹlẹ́sìn alákatakítí wọ̀nyí tẹ́pà tí ń gbé ní àlàáfíà lẹ́tẹ̀lẹ̀ láti ọjọ́ pípẹ́ Across Africa, preaching violence. wọ́n wá láti Arab country wọ́n wá sí Africa o wọ́n dẹ̀ ti ń kọ́ńkà wá lọ. Military president in Burkina Faso, military president in Mali, in Niger, they are the ones arresting these guys, causing the problem across Africa. Ibrahim Traore, the Burkina Faso president, said this recently. There are books these guys used to read. ṣe gbọ́ àwọn òwe tó ń ká àwọn òwe tó ń kọ òun náà fi ń darí àwọn ènìyàn láti wá pa wọ́n láti pa gbogbo àwọn tí ò ṣe ẹ̀sìn wọn wọn kù tí ń kà sí wa létí nílẹ̀ Yorùbá ṣe gbọ́ ní Nàìjíríà kò sẹ́ tó mú o ṣùgbọ́n ní àwọn ìlú wọ̀nyẹn wọ́n mú wọn For the sake of the women of this country, Gumi wà ń bẹ̀ o we need to ban Sharia law before it's a real problem. ẹ̀gbọ́n tó òyìnbó tó ń sọ òyìnbó ló ń sọ̀rọ̀ yìí o aláwọ̀ funfun. Not later, when we're being overrun in major cities. Secretary Waltz, thank you for your leadership on Nigeria. You are one of the few people I know who was deployed there to try to help protect those who are being slaughtered, including the Christians. Yes, Muslims get killed too. If they speak out. Christians get targeted because of the infidels, and the radical Islamic belief is you deserve to die. And whether it be Boko Haram, ISIS West Africa, or the ó bẹ̀ tí ń ka àwọn tí à ń pè ní Boko Haram gbogbo àwọn ẹ̀sìn alákatakítí wọ̀nyí pé ìdí tán fi ń pààyàn ni wípé wọ́n rí àwọn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí tó jẹ́ ẹlẹ́sìn àlàáfíà gẹ́gẹ́ bí àwọn káfíìrì tán gbọ́dọ̀ pa ọ̀n sọpamọ́ o wọ́n dẹ̀ ń ṣe lọ tó tẹ́ ẹ̀yin bá dúró pé kò sí wàhálà ń bọ̀ o ikú ń bọ̀ o tí ẹ bá ti fàyè gbà tó bá ti pọ̀ jù tó bá ti tákòókò lójú Ọlọ́run Jésù akọ̀ǹkọ̀ àwọn agẹ́rẹ̀ kúrò nílẹ̀ Yorùbá ni ọ̀ Nàìjíríà ẹ̀dẹ̀ wa máa wo pípa ẹ rò péré ni o ṣe é pé mo ti ń pariwo ti Spain tipẹ́tipẹ́ àbí Europe tipẹ́tipẹ́ wọ́n ti ń pa wọ́n díẹ̀ ṣùgbọ́n tí wọ́n á pa wọ́n gidi gan sí àwọn tó wọlé dé yẹ mí láàyè láti play púpọ̀ fún wa ni kẹ́ wọ́n á gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ń ṣẹlẹ̀ so ẹni tó bá wù kó gbọ́ wọ́n ní ẹni tó bá fẹ́ kó gbọ́ ẹni tó bá fẹ́ kó má dẹ̀ gbà kó má gbọ́ kó má gbọ́ kó má gbà kó má gbọ́ kó di etí ẹ̀ sí ìwọ fún rẹ ló máa pa rẹ so nígbà tó bá ti dé tó bá ń pààyàn ọkàn ò tiẹ̀ ní ronú pé kò tẹ̀ gbàdúrà sọ́lọ́run ọmọ aké ni oró ọ̀n pa mí o ẹ béèrè lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú aginjù lọ́wọ́ àwọn tí wọ́n lọ tán rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ àtọmọ kékeré ọmọ ọdún méjì kò lè sọ pé òun mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn di bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ yẹn wọn ò tẹ̀ fẹ́ dúró sílẹ̀ Nàìjíríà mọ́ ni wọ́n fẹ́ kúrò nílùú yìí bó náà fẹ́ lọ o ẹni bá lọ sí London ẹni bá lọ sí Amẹ́ríkà Trump ló tún wà ń bẹ́ ń sìn ǹjẹ́ mọ ẹni tó ń bọ̀ wá lẹ́yìn ọ̀la ǹjẹ́ mọ nǹkan tó bọ̀ wá ṣẹlẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí lónìí Trump ti blow Iran tó yẹ pé gbogbo àwọn ibi tó dáa ń lu wọn àwọn bíríìjì tó dáa àwọn ibi tí ilé ńláńlá gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì nílùú wọn ló ti ju bọ́ǹbù gbùgbùgbù ló ń búrẹ̀ sọnù àwọn èèyàn dẹ̀ ń kú bí nǹkan míì kò má sí nǹkan tó kàn eléyìí máa ń ṣe Israel ló máa ní pé ẹ kúrò ládùúgbò yìí o mo ń bọ̀ wá pa yín bẹ́ẹ̀ o máa jó bẹ́ẹ̀ run o ẹ jáde o mo fún yín ní 24 hours o mo fún yín ní wákàtí 3 o mo fún yín ní ìṣẹ́jú kan o òun ló máa ń ròyìn bẹ́ẹ̀ Amẹ́ríkà ò ráyè láti ròyìn o ó ní tádìyẹ bá dà mí lógun nù ń ṣe kí ni ń fọ lẹ́yìn that's Trump for you ṣé ẹrù péré ló ń ṣe àwọn China àwọn náà ti ń kó nǹkan ogun lọ
ẹ máa wo kíní yìí tí ò bá ní di third world war ogun ẹ̀kẹta àgbáyé tí ò bá ní dàdí ẹ̀ lákù ẹ rántí pé ìlú kékeré ni ìlú Ukraine ṣùgbọ́n wọ́n bá ìlú ńlá yẹ tó sọ pé òun ni ẹni tó lè jagun jù lágbàáyé òun náà pè ní àwọn ní Russia tẹ́tẹ́lẹ̀ ẹni ló ń dún ó fẹnu àwọn ganan yẹ káwọn àpẹẹrẹ ẹni tó fẹnu dí àkàrà èyí tó ń pe bàbá Ìgbòho lẹ́ni tó ń fẹnu dí àkàrà yẹ ta ló fẹnu dí àkàrà nínú bàbá Ìgbòho àtàwọn yẹ àná mo rí ó ṣe mí ní ọkàn mi gbọgbẹ́ báwo ló ṣe fi lè sọ tí bàbá Ìgbòho tó bẹ̀rẹ̀ sí tó ń kí gbogbo yàn àtọ̀tá o tó mọ àwọn ọ̀tá yẹ o ó tún kí wọn ó tún sọ̀rọ̀ wọn dáadáa mo ní àdè máa sọ̀rọ̀ bíi Jésù mo náà fi sọ pé mo fẹ́ kí n dàbí Jésù tí ẹ ti rí bẹ́ẹ̀ yẹ o oníṣẹ̀ṣe nìyẹn o àáfàá nìyẹn o kìrìsìtẹ́nì nìyẹn o ìyẹn ni bàbá Ìgbòho mo ń sọ pé mo ń pè láfa yẹ o torí àwọn àáfàá ló máa bá rìn so àwọn àáfàá jàkànjàkàn kì í ṣe àwọn àáfàá kéékèèké o so kò sí nǹkan tó mọ̀ nípa Kùránì kò sí nǹkan tó náà mọ̀ ó mọ mẹ́wàá ṣùgbọ́n kò fi yẹ ṣe wà wò o kò fi ṣe bẹ́ẹ̀ ni ti kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni ti oníṣẹ̀ṣe ó dákẹ́ ó ń lo ìwà tó dáa ẹni tá a kọ́ dáadáa láti lé wá nìyẹn tó bá jọmọ Yorùbá àwọn òbí ẹ̀ máa kọ́ ẹ àwọn ìwà tí wọ́n fi kọ́ wa nìyẹn mo máa rántí ìyá àgbà wa ó kọ́ wa níwà dáadáa olórí méjì kó wa ló máa kó ṣúgà jẹ tó máa kán ṣúgà cube yẹ á kan sí ọ̀nà bíi mẹ́rin ló máa fún abala kan fún ẹ tó wá wù ẹ kó jù sínú gàrí ẹ o jẹ́ntẹ́ẹ̀dì nìyẹn o gàrí o kò ní dùn abẹ́tà kó dá máa fi yíyin díẹ̀díẹ̀ kó bá lè gbádùn gàrí ẹ̀ tó máa fi mu gàrí ẹ̀ tán so kò jẹ́ kí jẹ̀díjẹ̀dí kó ṣe wá kò lè jẹ́ kí eyín wa kó bàjẹ́ ṣùgbọ́n àwọn ẹ má wa àwọn àgbàlagbà á lọ ra bisikíìtì á lọ ra súwìtì màmá wò wọ́n báyìí olójú kòkòrò lè máa ń pè wọ́n torí pé ẹ̀kọ́ tá a fi kọ́ wọn nìyẹn ṣùgbọ́n ìyá àgbà tiwa kò fi kọ́ wa alu nǹkan tó ń ta nìyẹn o bisikíìtì tó bá rí lọ́wọ́ ẹ̀ ò dáràn nǹkan tó ń ta nìyẹn o ṣùgbọ́n mo á rí i pé nísinsìnyí mo rí oore tí ìyá yẹn ṣe fún mi so àwa tí àbá kọ́ ọmọ wa ìtaná ti máa kọ́ wa ọ̀pọ̀lọpọ̀ hospital ni gbogbo à ń gbé yín lọ ó ń yà mí lẹ́nu eyín ojú nǹkan tá a rí tábára dé nìyẹn àwọn ìyá àwọn yẹn ò kọ́ wa àwọn bàbá wa ò kọ́ wa ẹni tán bá ti kọ́ ìtaná ti máa kọ́ so nísinsìnyí gbogbo nǹkan tá à ń ṣe wọ̀nyí ẹ wo àwọn oúnjẹ tán kó wá fún wa àwọn poison náà kó wá fún wa láti ilẹ̀ Haúsá ẹ̀yin ò tí ì rí ẹ̀wà àbí tó yẹ pé wọ́n ti mix ẹ̀wà pẹ̀lú cement táwa di ẹ̀wà olóyin ẹ̀yin ò tí ì rí ẹ̀ tí mọ̀ kankan ẹ̀ rí àwọn carrot tá ń dà sínú gọ́tà tá ń gbèjà tó ń ta fún yín tẹ̀ wá wo jẹ tẹ̀ ní fọ́ ẹ̀fọ́ o even though nǹkan tó fi gbẹ́ gangan kẹ́míkà mọ́yé ni àwọn nǹkan tó fi ń ṣe nǹkan tó fi àdó olóró tó fi ṣe àkàrà olóró tó fi tọ́jú sílùú tó fi ba nǹkan jẹ́ tó fi ń pààyàn òun yẹ sí àwọn nǹkan ẹ̀yẹ náà ń lò kẹbà lè mọ̀ yí pé májèlé là ń jẹ láyé òun náà fi ní pé káàgbẹ́ kúrò lóko torí tàgbẹ́ bá wà á máa ṣe oúnjẹ tó dáa fún àwọn èèyàn láti jẹ ọ̀n ní ráyè pààyín òun lè fi rí àwọn ọ̀dọ́ tó ti ní kánsà tó ti ní àwọn àìsàn lára so torí àkókò wa mi ní lè play ọ̀pọ̀lọpọ̀ fún wa tí a bá máa rí àwọn àṣírí wọ̀nyí tí a bá fẹ́ a lè lọ máa gbọ́ fúnra wa kí a rí àwọn nǹkan tí ó ń sọ fún wa torí pé àwọn wọ̀nyí wọ́n fẹ́ràn wa ni wọ́n dẹ̀ fẹ́ pa wá sọnù so nítorí àwọn obìnrin wa ní àǹfààní mọ́ tí ẹ bá ti gba sàríà lè wa mọ́tò lè lọ skul torí nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú àwọn Afghanistan àti ìlú àwọn Iran ò tẹ ẹ̀ṣẹ́ rí anáǹfààní díẹ̀ lónìí àwọn kankan tẹ̀ wá ń gbọ́rọ̀ wa tán tẹ̀ wọlé wá àwọn míì ò lè wọlé wá ǹjẹ́ mọ̀ yí pé China ó sọ fún yín wípé
Nàìjíríà jẹ́ òun lówó ó dẹ̀ ń kó àwọn ọrọ̀ ajé wa góòlù wa àwọn gbogbo ọrọ̀ ajé wa ó ń kó lọ gbogbo ìgboro ìlú náà ti wá àwọn àlùmọ́nì wa tán ti ń wà lọ tìbítílé wà ṣé ní Ọ̀yọ́ ni àbí ṣé ní Ìbàdàn ni ṣé ní àwọn gbogbo Ìbàdàn láàrin ìgboro Ìbàdàn àbí ní gbogbo ìlú náà ti wá gbogbo àwọn àlùmọ́nì wọ̀nyí ní àárín ìgboro ta ló ń wá Chinese ni wọ́n wá ń sọ fún àwa jẹ àwọn lówó ta ló jẹ wọ́n lówó èlò náà sọ fún ilẹ̀ tán ti wá àwọn kíní wọ̀nyẹn ìmí ọ̀hún wà lọ́fẹ̀ẹ́ ni ìmí kan fún ọba ní èlò bíi 1 million kan dẹ̀ fẹ́ni tó nílẹ̀ kan fún ní bíi 20 30 40,000 80,000 àbẹ́mọ̀ kan tó ń kó nínú ilẹ̀ lọ ní gbogbo ọrọ̀ ajé wa nìyẹn náà kó lọ yẹ òun wá sọ pé íńtánẹ́ẹ̀tì tá à ń lò pé àwọn sábà tán fún wa pé Nàìjíríà jẹ́ àwọn olówó ta ló jẹ́ lówó ó tún wá ń sọ fún Tinubu sí wọ́n sọ fún Tinubu pé ká lọ máa kọ́ èdè àwọn Chinese akọ́ ti French akọ́ ti English ọ̀n dẹ̀gbà kásọ̀ èdè wa ní school ọ̀n pè ní èdè lédè àbí kí ni ètò ọ̀rọ̀ vernacular speaking ṣebí èdè lédè lẹ́ ń sọ nìyẹn èdè bàbá yín don't speak vernacular in the class wọ́n máa nà ẹlẹ́gbọ́n máa wúgi nísìn even àwọn òbí wa àwọn ojúgbẹ́ wa àwọn ọmọ tá à ń bí gbogbo wọn fẹ́ kọ́ mọ́ sọ èdè ìlú wọn òyìnbó ni kò lè mọ̀ pé ẹrú ni ẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ wọn gbọ́ èdè Yorùbá tọmọ wọn jẹ́ ẹrú nínú ilé wọn tán sọmọ wọn dẹrú ìtumọ̀ ẹ̀ ní ẹrú owó àtọmọ ẹ lè sọ òyìnbó síra yín àbẹ́ èdè ìlú yín síra yín òyìnbó lẹ máa sọ ẹrú nìyín ẹ̀ẹ́dẹ̀kẹ́ ronú bí ẹ ṣe máa bọ́ wọ́n wá sọ fún yín sí pé àwọn tẹ̀fẹ́ rí yín gangan lórí ilẹ̀ yẹn mọ́ ni wọ́n gbúdọ̀ rí ṣọ́ọ̀ṣì lórí ilẹ̀ yẹn wọ́n gbúdọ̀ rí mọ́ṣáláṣí tí ẹ̀yin káfẹ̀rí kọ́ sórí ilẹ̀ yẹn wọ́n sọ ọ̀dẹ̀ fipá wọ́n sọ lédè Yorùbá tẹ́ gbọ́ wọ́n sọ ní English ẹ̀ ń gbọ́ ẹ rí odidi ti àwọn ìlú yòókù tí àwọn náà sọ pé àwọn ò fẹ́ ẹ wo Niger ṣebí mùsùlùmí ni ó ní Fúlàní tí ẹ bá tún ṣe àwọn nǹkan tẹ́ ń ṣe nílùú mi kò ní kọ ẹyọ kan mọ́ nílùú yìí wọ́n máa lé gboyún sọnù kò sí ẹnìkankan nílẹ̀ Yorùbá tó lè dìde fún wa gbogbo wọn ní ọ̀tá Yorùbá gbogbo wọn tó náà wọ́n ṣe politician wọ́n sọra wọn di ọ̀tá wa owó tán nínú ayé ni wọ́n ń wá kiri wọ́n sọra wọn di win àǹjọ̀nú ibo náà ti fẹ́ náwó yẹ o wọ́n rò pé àwọn máa kó lọ sí ìlú bòmíì tó fẹ́ kó lọ bóyá Spain náà fẹ́ kó lọ sí bóyá fẹ́ kó lọ sí Bulgaria ibikíbi táwọn kan máa kó yẹ lọ àwọn bá Fúlàní bẹ́ẹ̀ o àwọn Fúlàní aláwọ̀ funfun àwọn bá ń bẹ̀ àwọn terrorists àwọn bá ń bẹ̀ ẹ má rò pé ẹnìkan níbi kan tó fẹ́ lọ gbénu ayé ẹ jẹ́ kí n sọ fún wa ayé ti dàrú àbẹ́yìn ẹ̀yin òórùn tó ràn ní abẹ́rẹ́ pé òórùn lásán ló rùn ní gbogbo àwọn Europe wọ̀nyẹn ni ó tó ṣẹlẹ̀ rí hàn ní àwọn ohun tó mú kí ilé gbóná lọ́dọ̀ wọn amúlétutù làwọn máa ń lò ṣùgbọ́n oru yẹn bá wọn lójijì wọ́n wá pè ní global warming kí ló ń jẹ́ global warming ẹ̀ṣẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ tí ẹ bá ronúpìwàdà tí ẹ bá ké pe Ọlọ́run kẹ́ ẹ ṣe mo ti bá àwọn èèyàn jàkànjàkàn sọ̀rọ̀ mo ti ń kàn sí wọn pé nǹkan tó ń bẹ̀ lórílẹ̀ Yorùbá yìí àti gbogbo àgbáyé àwa láfa o a ṣe nǹkan tí Ọlọ́run ní ká ṣe Jésù sì ń bẹ̀bẹ̀ for 1700 years ẹ mọ̀ bóyá pọ̀ tó ní àánú yín ṣe mí o àánú yín ṣe mí o ẹ jẹ́ kàánú àánú ara yín kó ṣe yín ẹ ṣe bíi ti Pétérù ó bẹ̀bẹ̀ ó sunkún korò ẹ ríra yín gẹ́gẹ́ bẹ lẹ́ṣẹ̀ ibi tí wàhálà yín wà nìyẹn ẹ gba ìtàn láyè ẹ dẹ̀ máa lọ ni ẹ bá lọ tí ẹ bá gbàgbọ́ ta ló fẹ́ gbà yín Ìgbòho lè ṣojú lè Ìgbòho lè wá gbà yín nínú ilé yín bàbá Tinubu lè wá gbà yín nínú ilé yín ó kó ẹ̀yin àti Ọlọ́run ogun Ọlọ́run òun ló ṣòro jà ẹ wo àwọn Israeli 20 years ní ọjọ́ kékeré àwa ń sìn ọdún mélòó ni bàbá Ọbádáre lọ ọdún mélòó ni bàbá Samson lọ
ọdún mélòó ni Babájídé lọ ọdún mélòó ṣé àwọn bàbá àti Èkó yìí kí wọ́n tún pè wọ́n ṣàpọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n ti kọjá lọ sìn wọ́n pọ̀ lóríṣiríṣi tó yẹ pé from CAC ni Yorùbá ni wọ́n gba ìsìn láti ìlú àjòjì wá kò sẹ́ni tó fi fún wọn o láàrin Yorùbá náà ti gbà á kẹ́ má bàa sọ pé kinní kan torí tó wáyé pé tó òyìnbó ẹni òyìnbó ń ṣe orí sí ẹ̀tọ́ wáyé pé tó òyìnbó máa ń wọ yẹtí kékeré kó kàn fi kékeré sí tó wáyé pé a lè lo ṣéènì mọ̀ pé kátólíìkì nìyẹn ni ọ̀rọ̀ ìsìn kọ́ la sọ yìí o bẹ́ẹ̀ tí wọ́n gbára yín sílẹ̀ kẹ́ jẹ́ kí ẹ mọ́ níwájú Ọlọ́run àbẹ́mi ni mo kọ òwe Samuel kíní orí keje ni láti ẹsẹ̀ kìíní sí kẹfà mi mo kọ́ ni ìgbà tó ṣe àtúnṣe lọ́nà tó tú wọn sílẹ̀ kúrò lọ́wọ́ oko ẹrú tí ẹ̀ bá ṣàtúnṣe Ìgbòho máa defend yín tó bá yá kò ní lè defend ẹ̀ mọ́ ṣé Ìgbòho lè defend àwọn tó wà ní kọjá kágbà pé Yorùbá jẹ́ Spain tí odidi 100,000 wọlé sílẹ̀ kan ṣoṣo wì ní ẹ̀ẹ̀kan ṣoṣo abẹ́ẹ̀mọ̀túmọ̀ ẹni ibi táwọn bá wọ̀ nílẹ̀ Yorùbá wọ́n máa jẹrun ni àwọn yóò máa ń dẹ̀ ṣe pé Allahu Akbar tí ẹ̀yin bá gbọ́ Allahu Akbar ẹ̀ mà lè dúró eré ni eré lè máa sàsálà fẹ́ mi ẹni tó bá kàn ló mọ̀ o kò tí ì kàn yín ẹ jẹ́ kí n wá play lè fún wa ẹ gbọ́ ọ̀rọ̀ tí arákùnrin sọ káfíyẹ kúrò ní táìmù àti pé. Taking it incredibly seriously in every action that we can. Christians, Muslims, you are Yoruba, you are Igbo. It doesn't matter where you are from. We are not safe in Nigeria. If we allow this Sharia law, that this caliphate, that these men who want to turn Nigeria to Afghanistan, Iran of this world, to come into existence, you living in Yoruba, you are not safe. Yesterday in the north, Sharia law judge give a judgment. Maybe probably the judgment did not favor the terrorists. Guys, the Sheikh Gumi boys, they stormed the court. They want to fight the Sharia judge. The judge has. Ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn ó ṣàpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ jọ́ọ̀jì tí ó na pápá bora tó sáfẹ̀mí ẹ̀ nítorí pé ẹjọ́ tó dá kò dàbí ti Sharia law ibi Tinubu wọn nìyẹn o àtòun o àti ẹjọ́ tó dá o adọ́run mùsùlùmí ni o mùsùlùmí ni so kí ni ẹ̀yin tí ń dúró ṣe ẹ jẹ́ ká lọ gbàdúrà ibi tá máa parẹ́ sí lónìí nìyẹn ọ̀bọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú ẹ̀ adòdìdì o ẹ gbàdúrà o ẹ ké pe Ọlọ́run o kó lè tú yín sílẹ̀. ẹ má yẹ ká tanra wa mo sọ lórí ṣòtì mo jùlẹ láàárọ̀ yìí mo ní ọ̀rọ̀ Sunday Igboho nílẹ̀ Yorùbá ọjà òyìnbó ni tí ò mọ̀ pé nìkan wà táwọn kan máa sọ pé Sunday Igboho má dé ìlú àwọn o Sunday Igboho má wá sílùú àwọn o tí àwọn ọmọ Yorùbá tán dẹ̀ wà ń bẹ̀ táwọn náà dance to that tune àwọn kan rí Sunday Igboho ó dàbí pé kí wọ́n kó sínú ẹ̀ fídíò kan wà mí ìsìn bá pé mo lè play ẹ̀ tán bí 8 minutes video ni níbi tí ẹnìkan sọ pé ṣe ẹ fẹ́ wọnú ẹ̀ ni àwọn kan ó ń dúró de pé káwọn olóyè Sunday Igboho báyìí kí àwọn fi ọwọ́ kan etí aṣọ ẹ̀ ẹ mọ bí obìnrin onísun ẹ̀jẹ̀ nínú Bíbélì tó ní tí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ ara mi yóò yá gágá ara mi yóò yá gágá.